ọlọ́run ló ní ìyàtọ̀ láwọn ọmọ èèyàn ló là rògbìn àwọn tọrọ kó lè làwọn ó padà wá bá ẹ bó àwọn tó sọ kó lè làwọn ó padà máa bọ́ wọn. ọlọ́run ló ní ìyàtọ̀ láwọn ló là rògbìn àwọn tọrọ kó lè làwọn ó padà wá bá ẹ bó àwọn tó sọ kó lè làwọn ó padà máa bọ́ wọn. ọlọ́run ló ní ìyàtọ̀ láwọn ọlọ́run ló ní ìyàtọ̀ láwọn ọmọ èèyàn ló là rògbìn àwọn tọrọ kó lè làwọn ó padà wá bá ẹ bó àwọn tó sọ kó lè làwọn ó padà máa bọ́ wọn. ọlọ́run ló ní ìyàtọ̀ láwọn ọmọ èèyàn ló là rògbìn àwọn tọrọ kó lè làwọn ó padà wá bá ẹ bó àwọn tó sọ kó lè làwọn Masha Allah arónípin ọmọ àmọ́jọ́ lánìí èmi lòun ò fi dájọ́ tó gbàgbọ́ pé onílé kóró ọ̀la ẹ̀dá wọn padà dùn àwọn ẹ̀dá rárá onípin. gbogbo wa ni òun máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a fi ṣe wá kí ó dàbí ẹgbẹ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbèdé nìgbè. àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù níbi gbogbo ní Nàìjíríà kò mà sẹ́ni tó lè dá dúró láì lájẹṣẹ́kù lọ́wọ́ alájẹṣẹ́kù yìí tí gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe báńkì ò dàbí ẹgbẹ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbégbémìgbé àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù níbi gbogbo ní Nàìjíríà kò má sẹ́ni tó lè dá dúró láì lájẹṣẹ́kù lọ́wọ́ alájẹṣẹ́kù yìí tí gbogbo wa ní kó má gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe wá kí ó dàbí ẹgbẹ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbèdé nìgbè. ó fún mi lé dìdí gbèsè láti mo jẹ bó ti fún mi ó ṣe. ire kàǹkà òun ìfàlógbọlé tọ̀ wá lẹ̀ yìí o. alájẹṣẹ́kù yìí tí gbogbo wa ní. olúwàfọyín sáyé mi mọ bẹ̀gẹ́lú CMS Limited tí gbogbo ayé mọ̀ sí Offsam Limited tí wọ́n ń foyin rẹpẹtẹ ṣèdáhùn ló kórè ọ̀hún wọ̀lú bìbà sọ́jọ́ pẹ́ tí wọ́n ti ń dá bẹ̀bẹ̀ fọ́mọ ẹgbẹ́ wọn. àwọn náà ni wọ́n ń ké sí wọn náà láti wá darapọ̀ kájọ ń wọlé sọ̀kísọ̀kítọ̀ wá ìyánilówó láti ṣòwò jèrè ìyánilówó láti jẹ́ èèyàn láwùjọ tí wọ́n yóò mú pákáleke dání ọjọ́ Sunday kejìkejì síra wọn ni wọ́n ṣèpàdé Sunday tó ń bọ̀ yìí lòmíì tún kó bẹ̀rẹ̀ látago 4 kù ìṣẹ́jú 15 ìrọ̀lẹ́ títí di 5 ìrọ̀lẹ́ péré àǹfààní ìlọ́po méjì owó tó bá ní pẹ̀lú wọn ló máa rí gbà ìwọ́sà ti darapọ̀ ló bá kúrò lẹ́gbẹ́ kòsíkòsí ojoojúmọ́ tọkùnrin tóbìnrin làǹfààní èyí sí sílẹ̀ fún láti darapọ̀ nọ́mbà 42 Banajo Street Odùtọ́lá Junction Ìjẹ̀bú Òde ni wọ́n wà fàlàyé ilẹ̀kùnrẹ́rẹ́ 0813 276 0223 tàbí 0808 001 9134 ni ẹ máa pè alájẹsẹ́kù kò ní tọwọ́ mi bàjẹ́. a dúpẹ́ pé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ orí ló wà ọlọ́run a dúpẹ́ lórí ẹgbẹ́ yìí wípé ẹ̀jẹ̀ àríwá láìjẹ̀ àríwá a dúpẹ́ lórí àwọn ọmọ ẹgbẹ́ yìí a dúpẹ́ lórí ẹgbẹ́ ẹ̀mí kankan wá lórúkọ Jésù ọlọ́run ẹgbẹ́ ọpẹ́ wa lórúkọ Jésù ọlọ́run ẹgbẹ́ ẹ̀yìn wa lórí iṣẹ́ ẹnì kankan wa ọlọ́run ẹgbẹ́ ọpẹ́ wa lórí ayé wa ọlọ́run ẹgbẹ́ ẹ̀yìn wa bàbá ẹlẹ́ṣẹ̀ ni wa ọlọ́run ẹ dáríjì wa lórúkọ Jésù ọlọ́run ẹ dáríjì wá ọlọ́run ìrìnàjò wa ìdánwò yìí lórúkọ Jésù àfilẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù ọlọ́run ẹ gba gbogbo ògo lórúkọ Jésù ọlọ́run ẹ gba gbogbo ògo ọlọ́run bí a ti ń jáde lọ láti lè polówó ilé ẹgbẹ́ yìí àti láti ṣe ohun kan tàbí méjì lórúkọ Jésù ọlọ́run ẹ bá wa lọ bàbá ní gbogbo agbára kágbára tó yàtọ̀ sí tọlọ́run lórúkọ Jésù nítorí pé akọ́pẹ́ ní orúkọ Jésù kí gbogbo púpọ̀ máa wólẹ̀ gbogbo agbára kágbára ẹnì kọ̀ọ̀kan wa ní agbára lórúkọ Jésù agbára àkọ̀tun lórúkọ Jésù ọlọ́run gbé wọnú ayé wa lọ ọlọ́run bí a ti nà gbogbo ẹnikẹ́ni tó bá fi wọ́n rí ọlọ́run fi wọ́n rí
lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá fi wá ré Ọlọ́run fi wọ́n ré gbogbo ẹnikẹ́ni tó bá fi wá bú lórúkọ Jésù Ọlọ́run fi wọ́n bú gbogbo ẹnikẹ́ni tó bá bùkún fún wa Ọlọ́run bùkún fún wa lórúkọ Jésù àti àwọn ọmọ ẹ̀jẹ̀ Jésù ó yá ẹ̀jẹ̀ lórí kó máa ṣàn lórí wa gbogbo mọ́tò tí a ó lò márúwá ni ọ̀kadà ni àwọn gbogbo iṣẹ́ tí a ó lò pátápátá Ọlọ́run ẹ̀yà wọ́n sí mímọ́ lórúkọ Jésù Ọlọ́run ẹ̀yà wọ́n sí mímọ́ lórúkọ Jésù Ọlọ́run ẹ̀yà wọ́n sí mímọ́ gbogbo àwọn ènìyàn tí a fẹ́ lọ bá náà ilé tí a fẹ́ lọ wọ̀ náà ní lórúkọ Jésù Ọlọ́run yà wọ́n sí mímọ́ Ọlọ́run kí a tó débẹ̀ Ọlọ́run ẹ̀tẹ́lẹ̀ síbẹ̀ dè wá Ọlọ́run gbogbo ohun tí a ó sọ pátápátá lórúkọ Jésù Ọlọ́run fún wa ní wá sọ ọ̀rọ̀ jáde Ọlọ́run wá gbé inú wa lórúkọ Jésù Ọlọ́run wá gbé inú wa 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 Ọlọ́run wa ò fẹ́ ṣe nípa ti ara Ọlọ́run wa fẹ́ ṣe nípa ìlànà àti nípa agbára àkọ̀tún ẹ̀mí mímọ́ tó bá bẹ̀ lórúkọ Jésù Ọlọ́run wa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Ọlọ́run wa ràn wá lọ́wọ́ bàbá adúpẹ́ turisí ẹ ti gbọ́ àdúrà wa o adúpẹ́ pé nígbà tí a bá ń padà bọ̀ lọ́sàn-án àbí nírọ̀lẹ́ ni adúpẹ́ pé olùwọ́ pé orin ayọ̀ orin aleluya ló máa gbẹnu wa kan bàbá adúpẹ́ lọ́wọ́ lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí ẹgbọ́ ọpẹ́ wa lórúkọ Jésù Ọlọ́run ẹgbà ẹ̀yìn wa Ọlọ́run ìpinnu wa ni láti jẹ́ kí ilé iṣẹ́ ìkó di gíga lórúkọ Jésù ó yá Ọlọ́run ẹ fa ilé iṣẹ́ ìlọ́wọ́ sókè lórúkọ Jésù Ọlọ́run fà á lọ́wọ́ sókè gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tẹ́ wà nínú ẹ̀ náà lórúkọ Jésù Ọlọ́run ẹ fà wá lọ́wọ́ sókè iṣẹ́ wa nínú ọdún 2021 Ọlọ́run jẹ́ kó máa lọ dáadáa lórúkọ Jésù bí a bá ṣe ń lò Ọlọ́run jẹ́ kó máa dún fún wa ká lè máa yìn ká lè máa gbé yín ga o adúpẹ́ nítorí tẹ́ ti gbàdúrà wa Ọlọ́run ògo yín fún ọkọ yín Jésù Olúwa tó olùgbàlà wa. Àmín àmín àmín. Praise the Lord. Hallelujah. Jẹ́ oyin rẹpẹtẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọn bá wa lọ a fẹ́ tẹ̀síwájú nípa ti oore-ọ̀fẹ́ Ọlọ́run lágbára Ọlọ́run gbogbo tí a bá wọ̀ àní kábàámọ̀ ọmọ ẹgbẹ́ tí a ń lọ sílé wọn àwọn náà wọn ní kábàámọ̀ iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe Ọlọ́run kẹrẹ àdúró tí wà fẹ́ wọ́n sí ilé iṣẹ́ ìpínlẹ̀ wálẹ̀ Ọlọ́run a máa lọ sókè sí ẹni kí gbogbo wa pé ẹkùṣẹ́ náà Ọlọ́run àtúntẹ̀ ìkọ̀kan wa so ní báyìí jẹ́ kí a máa tẹ̀síwájú ọmọ wa pẹ̀lú Olúwa fún sáré mi lórí rẹpẹtẹ torí wa ni títí ẹ̀ka sàn ẹ̀rọ àmà ìkójọ mẹ́ta àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó dá wa sí tí ó fi wá sí nígbà kọ̀ọ̀kan àní ká wá ṣe àbẹ̀wò yìí nítorí pé ẹni tó bá jẹ́ ọmọdé dáadáa tí ó nífẹ̀ẹ́ gbé jẹ́ kó mọ̀ wípé àwa náà mọ rírì wọn nínú ẹgbẹ́ Olúwa fún sáyé tìwé náà làwọn náà ṣe wò wípé àfẹ́wá kí wọn ká máa bá wọn lálejò bó ṣe ṣe bí àwọn tí bẹ́ẹ̀ ẹ̀ ń lọ sí mítìn wọn ẹ̀ ń dágbére fún wọn ọ̀gá níbo lẹ́ ń lọ ọmọlẹ́rẹ́ níbo lẹ́ ń lọ àwọn lọ mítìn cooperative ni ṣùgbọ́n kí a lè jẹ́ kí ẹ mọ̀ wípé ẹ ṣe kókó nínú ẹgbẹ́ àsìkàyínkún ẹjọ́ ẹgbẹ́ tó dáa torí ẹ̀ ni ó fà á tí gbogbo àwa ìgbìmọ̀ ẹgbẹ́ tí a ṣe ń kí ọwọ́ àkìní ká tó wá bẹ̀rù wò pé ṣé ajé ń wá wá ṣe bàtà àwọn náà lẹ́ẹ̀dẹ̀ bí àdìgbé Ọlọ́run gbókun Ọlọ́run tó sì ń gbókun náà kò ní fi yín sílẹ̀ àpòrò Ọlọ́run ẹni owó tí o léyìí tẹ bẹ̀rẹ̀ alájẹsẹ́kù yìí ìtàn rere máa parí lórí nínú ẹgbẹ́ Olúwa fún sáyé mi àpòrò Ọlọ́run rówó yá ń bẹ̀ dá padà mo máa ń sọ wípé ìlú táwa yìí kan yáwó wọn ń dá padà ní ẹ̀yin á ya ẹ̀rí tí yín sàn tún ya tún sàn bẹ́ẹ̀ ni ó máa ṣe rí nìyẹn torí nígbà tí èèyàn bá ń ṣe ẹgbẹ́ látara àǹfààní náà ni pé kéèyàn ya owó àǹfààní ẹgbẹ́ yẹn nìyẹn so àdẹ̀rí wípé ẹ̀yin náà èèyàn tó dáa ní tẹ́ ẹ̀ bá níwà tó dáa àní sọ wípé àfihàn abẹ́yìn wò nítorí pé ìwà tẹ́yìn náà ń wù nínú ẹgbẹ́ la ṣe wò wípé àwa náà gbọ́dọ̀ tẹ̀yìn wò àwọn ọmọ bíi tẹ́ ń gbé ṣùgbọ́n nígbà tí a dé bí àlọ́ rẹ̀ fẹ́ Ọlọ́run ọ̀dẹ̀ fẹ́ Ọlọ́run kò ní fi ní sílẹ̀ lẹ́ẹ̀kan sí àkíní pé ẹ̀kú ilé àbí ẹ̀kú ilé náà láàkíní
ẹ̀yin ó sì kí wa pé káàbọ̀. káàbọ̀ sá o. Thank you sir. Thank you ma. Yes, sir. Ẹ ṣe ọrùn mọ́ wa. ọmọ ẹgbẹ́ a máa lé sí i. Àmín ẹ ṣe àdúpẹ́ mọ̀. Kó tó di wípé a fẹ́ tẹ̀síwájú ó ní àwọn kankan tí a fẹ́ béèrè lọ́wọ́ yín. A fẹ́ kí bá wa bọ́ síbẹ̀. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ wípé ẹ mọ̀ pé a máa béèrè lọ́wọ́ yín ṣùgbọ́n a máa béèrè náà lọ́wọ́ yín. Ẹ̀ẹ̀kan tí a kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín ni wípé ní àsìkò tí ẹ ti wọ ẹgbẹ́ pẹ̀lú àfẹ́sáyé kí ni àwọn nǹkan tí ẹ rí àti kí ni àwọn nǹkan tí ó jẹ́ èròǹgbà yín tẹ́ fi wò yí pé ẹgbẹ́ yìí wọ́n láti dúró sí ẹgbẹ́ yìí kí ni àwọn nǹkan tí ó jẹ́ èròǹgbà ọkàn yín tẹ́ ṣe ní ọkàn pé ẹgbẹ́ yìí ṣe máa ṣe àwọn kókó báyìí fún mi kí ni àwọn nǹkan tó jẹ́ èròǹgbà yín. ẹ ṣeun gan mo dúpẹ́ gbogbo ẹgbẹ́ ni mo kí lápapọ̀ pé ẹ ṣe gan fún àbẹ̀wò tẹ́ ṣe fún mi kò dẹ́ ń ṣèmi nìkan lẹ ṣe fún gbogbo ẹgbẹ́ náà lẹ ń ṣe fún generally nǹkan ẹyọ kan tó jẹ mí lógún jù tí mo ṣe dúró gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí mo dẹ̀ gbà lérò láti máa ṣe déédéé ni pé mo mọ̀ nínú ọkàn mi mo dẹ̀ mọ̀ pọ́rọ̀ Ọlọ́run ni kò ní lọ láìṣe pẹ́gbẹ́ yìí sì máa tẹ̀síwájú nínú ohun rere so àwọn nǹkan àkọ́kọ́ tí mo gbà lérò láti dúró ti ẹgbẹ́ Olúwafoyinsáyé mi nìyẹn mo mọ̀ pẹ́gbẹ́ yìí sì máa tẹ̀síwájú wọ́n dẹ̀ nípa rere tán máa ṣe fẹ́mi náà nínú ayé mi so Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa. Ẹ ṣe gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì tí a máa tún béèrè lọ́wọ́ ǹjẹ́ látìgbà tẹ́yìn náà ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Olúwafoyinsáyé mi ǹjẹ́ a rí èèyàn kan àbíyàn méjì tí wọ́n tẹ̀sí ti pàṣẹ yín tí wọ́n ti wá sínú ẹgbẹ́ tọ́jú ọmọ ẹgbẹ́ ǹjẹ́ ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni mo ti múyàn méjì tàbí mẹ́ta wá sínú ẹgbẹ́ Olúwafoyinsáyé mi tí mo dẹ̀ mọ̀ pọ́n ń ṣe déédéé Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Hello. Eléyìí tó wà níbi tó jẹ́ eléyìí tó máa kẹ́yìn bẹ́ẹ̀ ni wípé wọ́n sì ní àwọn kankan tí ẹgbẹ́ tí wọ́n sì máa bá wọn sọ ṣùgbọ́n wọ́n ní pé bàbá débi iṣẹ́ àṣìṣe ní báyìí mo fẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ yín lè tẹ̀ kọ́ ọmọ iṣẹ́ tẹ̀ ń ṣe náà iṣẹ́ ò lè ṣe. Iṣẹ́ agbanisílẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ nọ́ọ̀sì ni iṣẹ́ tí mò ń ṣe. Iṣẹ́ àdúgbò. Ní báyìí bóyá àmọ́ afẹ́rajà bóyá ká náwó sí oògùn kan níbí tí a fẹ́ rà tàbí kẹ́kẹ́ ta fún wa. Oògùn yìí ẹjọ́ máa ẹ bá wa owó rẹ̀ èlò ni ẹ̀ ń tà bótò ni èlò ni ẹ̀ ń tà. Ṣé bútò ńlá tàbí kékeré sà? Kékeré yẹn èlò ni. Kékeré yìí 500 ní sà. 500. Bẹ́ẹ̀ni sà. Ọ̀dẹ̀ ẹ̀ mú wa. Kí ni iṣẹ́ tó máa ń ṣe? Iṣẹ́ tọ́nìkì ló máa ń ṣe téèyàn bá ní ó ń rẹ̀ òun tàbí òun ò tẹ̀ ń jẹun dáadáa àbí òun rí pé òun ní short of blood tó bá lò ó máa ṣiṣẹ́ lára ẹ̀ dáadáa so ó dẹ̀ máa lè jẹun àlàáfíà máa dé. Olúwa ṣe ẹ mú wa ẹ sọ wípé tá a bá ti lò ó máa ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ni ó máa ń ṣiṣẹ́ fún ẹ̀jẹ̀ téèyàn bá lójú òun ṣú tàbí ó ń rẹ̀ òun tó bá lò ó máa ṣiṣẹ́ fún ara ẹ̀ máa wà òkè dáadáa. Olúwa ṣe èló lẹ́pẹ́. 500 naira ni. Ẹgbà lápẹ̀rẹ̀ Ọlọ́run àjí àwọn àbúgbàjẹ́ ẹ máa ta aláwọ̀ ní ìyá bí o lápẹ̀lẹ̀ tí àwọn inú wa dùn tí n bá tún fẹ́ sọ̀rọ̀ sí ẹ ti sọ síwájú ẹni ẹ máa ń gbẹ̀bí àbí. Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ àgbẹ̀bí dáadáa bẹ́ẹ̀ni. ẹ máa máa ràn yín lọ́wọ́ ilé ìtẹ́ bá tú ọ̀run wọn bá yín tú ilé ìtẹ́ bá dé ọ̀run wọn bá yín dé ẹ ní ṣiṣẹ́ ṣe nínú ẹgbẹ́ náà kẹ̀lẹ́rì ẹ ní wá lásán èèyàn gidi tẹ́ jẹ́ Ọlọ́run bá kò ní sọ ní dèèyàn yẹpẹrẹ o akọni kí àwa rẹ̀ àjí a máa wá o yín náà ẹ bá wa kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n fi ilé àtọ̀nà wọn sílẹ̀ tí wọ́n náà wọ́n fẹ́ wá yé yín sọ wọ́n fẹ́ wá kí ẹ bá wa kí wọn. Upsam. Progress. Upsam. Progress. Upsam. Progress. Olúwafoyinsáyé.
Foyinsáyémi. Oyin rẹpẹtẹ. Ẹ ṣé mo dúpẹ́ sá, Ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ o. Gbogbo àwa ta ti yáwó nínú ẹgbẹ́ Olúwa Foyinsáyémi, Ọlọ́run á járówó náà san pẹ̀lú ìrọ̀rùn. Àwọn tó ń gbà lérò náà láti lọ gbowó náà, Ọlọ́run á ṣe pẹ̀lú ìrọ̀rùn. A ní jẹ gbèsè o, a ní fòkú ọmọ ìpàjẹ́ o. Ọdún yìí ò ní gbọmọ lọ́wọ́ wa o, a máa jèrè o. Alájẹsẹ̀ ẹ̀kú sáàdì ní tó fún ní nísìmí. Ó fún ní nísìmí. Alájẹsẹ̀ ẹ̀kú yìí. Ṣóhun lèmi ń ṣe. Tí mo fi rọwọ́ ṣọwọ́ bí Olúwa gbé mi ga. Ó ti bá mi ṣe o. Lákọ̀ọ́kọ́, báwa dárúkọ ní fún mi. Orúkọ mi ni Ìyáàfin Làwà Títílayọ̀. Ìyáàfin Làwà Títílayọ̀. Ṣé ẹ̀dùnkẹ́? A ní ká wá ṣe àbẹ̀wò fún ẹjọ́ náà. A rí pé lásìkò tí ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Olúwa Foyinsáyémi. So a rí pé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó dára. So a sì rí wípé káwa náà káwa bẹ́ẹ̀ ní wò gẹ́gẹ́ bí ẹ ṣe nífẹ̀ẹ́ ẹgbẹ́ Olúwa Foyinsáyémi. Ó ti lè jẹ́ wípé oníbẹ̀ ṣe jẹ́ sí wa ṣùgbọ́n síbẹ̀ ẹ̀ fi mí sí. Agbọ̀rọ̀ lọ́rùn gbogbo lọ́wọ́ wa pẹ̀lú ìrọ̀rùn ní fi sílẹ̀. Wọ́n mi wá kàn fẹ́ bẹ̀rẹ̀ àwọn ọ̀kan lọ́wọ́ yìí. A ti ẹ̀ dúpẹ́ pé nígbà tí a pè pé à ń bọ̀ ẹsẹ̀ ìdè ẹ̀yẹ wa sí. Ìyẹn jẹ́ ká mọ̀ wípé ọmọ ẹgbẹ́ ìdì ní ẹjọ́ náà àti dárúkọ ní fún wa. Láti ìgbà tí ẹ ti darapọ̀ mọ́ wa mọ̀, kí ni àwọn nǹkan tí ẹ ní ìfojúsùn nípa ọ̀rẹ́ gbẹ́ pé bóyá kẹ́gbẹ́ ṣe fún yín àbí tẹ́yìn náà wò pé èmi náà fẹ́ ṣe fẹ́ gbẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Olúwa Foyinsáyémi? Kí ni àwọn nǹkan tí ìfojúsùn yín tẹ rí nípa ẹgbẹ́ yẹn gan tó fẹ́ ròyìn láti ṣe? Gẹ́gẹ́ bí mo ti sọ pé orúkọ mi Ìyáàfin Làwà Títílayọ̀. Ohun tí mo rí nípa ẹgbẹ́ Olúwa Foyinsáyémi ó pọ̀, ṣùgbọ́n màá sọ kókó bíi méjì. Ó jẹ́ bí mo ṣe gbọ́ mo bá bẹ́ẹ̀ bí ẹgbẹ́ tó dáa ni, ẹgbẹ́ àwọn aláṣeyọrí ni, àwọn olóríire ló pọ̀ níbẹ̀ tí wọ́n ń ṣe pò níbẹ̀. Wọ́n jẹ́ ẹgbẹ́ tí ó máa ń yáni lówó. Wọ́n dẹ̀ jẹ́ ẹgbẹ́ tó ń gbani nímọ̀ràn bí àṣeyọrí máa ṣe jẹ́ ti ọmọ ẹgbẹ́. Èròǹgbà mi láti lọ síbẹ̀ ni pé kí n dá owó síbẹ̀ kí n lè rí owó yá, kí n lè fi ṣe nǹkan rí. Ẹ ṣé. Àti láti dá padà lásìkò tí wọ́n bá dá. Ẹ ṣé mà. Ẹ má bínú mà. Bí ṣé ó ti pẹ́ tí darapọ̀ mọ́ wa ni àbí kò tí ì pẹ́ láti darapọ̀? Kò ì pẹ́ jù náà bí oṣù méjì sẹ́yìn. Ẹ ṣé. Ìyẹn ni wípé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ tó dára. Kì í ṣe pé ti wà nínú ẹgbẹ́ yẹn bí ọdún méjì tí ẹ ti wà ń bẹ̀. Kí àwa náà tó lè wò wípé ká kóra wa lẹ́yìn pé ká wá kí yín àfẹ́ àwọ̀ àlàáfíà yẹn. Torí àlàáfíà ọmọ ẹgbẹ́ ló jà wá lógún, ìṣeré ọmọ ẹgbẹ́ ló jà wá lógún. Kí ọmọ ẹgbẹ́ kó tẹ̀síwájú nínú òkòwò rẹ̀ nínú ayé wọn, ìyẹn ló jà wá lógún. Ó fi wọ̀nyí pé torí pé ẹ̀yin náà wá sínú ẹgbẹ́ déédéé ló fà á tí a ṣe wò pé káwa náà káwa yọjú sí yín. Àdúpẹ́ pé pàtàkì bí ayọ̀ lábá àgbọ̀rọ̀ lọ́rùn ẹ̀ẹ́dì okùn bànújẹ́ o. Kí ló sọ yín tẹ̀sán alájẹsẹ́kù kò ní jẹ́ sí yín lágbọ̀rọ̀ lọ́rùn? Alájẹsẹ́kù wọ́n fi ń ṣe rere ní ẹ̀yìn náà fi ṣe rere o. Wọ́n fi rán ọmọ léèwé ní ẹ̀fì rán ọmọ léèwé o. Wọ́n fi ra mọ́tò ní ẹ̀fì ra mọ́tò. Ẹ ti kọ́lé ẹ̀tún kọ́ ní lágbọ̀rọ̀ lọ́rùn. Wọ́n ní iye alájẹsẹ́kù ní pé kéèyàn yá owó kò san lágbọ̀rọ̀ lọ́rùn. Ìgbà tí ẹ bá ń yá títí ẹ̀rí san lágbọ̀rọ̀ lọ́rùn. Wọ́n lè wà látọ̀kan ní mo fẹ́ kẹ́ mọ̀ láyé. Tí èèyàn bá ní àjẹsẹ́kù kò tí ì ta tó. Gbogbo iṣẹ́ tá a bá ṣe láyé yìí a gbọ́dọ̀ ní nǹkan tó ń pè ní àjẹsẹ́kù. Ẹlòmíín wà ó ní owó ṣùgbọ́n kò ní àjẹsẹ́kù.
àjẹsẹ́kù yẹn ó dúró gẹ́gẹ́ bíi pé béèyàn ṣiṣẹ́ ní ọ̀dà ìjọba tó ń fẹ́ fún ní pension torí ọjọ́ alẹ́ ni ẹlòmíì ṣe alájẹsẹ́kù tó jẹ́ wípé torí àwọn ọmọ ẹ̀ nítorí ẹ̀ ń ṣe torí ọjọ́ iwájú yà tí mi bá lówó ń bẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀ ní ìdówó yẹn ẹ̀ wò pé ọmọ mi fẹ́ ṣe business ẹ̀yà èmi náà ṣe alájẹsẹ́kù bẹ́ẹ̀ mo nínú iṣẹ́ tí mò ń ṣe mo ní savings nǹkan tó dẹ̀ pé ní alájẹsẹ́kù ni pé owó tí ní ìsinmi ayé níbi 100 naira ẹ wá òun 50 naira yẹn tẹ bá fi pamọ́ síbi kan ọdún márùn-ún kò tayé lóṣì orí yẹn ẹ lè tó dẹ̀ pé ẹ jọ mo fẹ́ràn lọ́wọ́ ṣe mọ̀ wípé ẹ ti ṣiṣẹ́ lè dánmọ́ nìyẹn ṣùgbọ́n tí ò wá ní àjẹsẹ́kù níbo ló fẹ́ lọ níbo ló fẹ́ yà sí fún àpẹẹrẹ màmá nígbà tí COVID-19 dé gbogbo àwọn táwọn àbílà lè sọ sí kò sí ẹni tó lówó ní báǹkì tí ò lọ wí bẹ́ẹ̀ ó fi jẹun ni o ṣùgbọ́n owó kan wà tí èèyàn lè gbà tí àwa ta lóye nǹkan tá lè gbà owó ní alájẹsẹ́kù torí ní táìmù yẹn ẹ lè rí gbà ṣùgbọ́n owó yẹn nígbà tí COVID-19 lọ owó yẹn lolúkálukú wá padà dé bá pé mo ní owó kan níbì kan ṣùgbọ́n tó bá jẹ́ pé àní alájẹsẹ́kù tí ò sí gbogbo owó yẹn la máa ti lọ fún COVID-19 tán ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tí ẹ ti wà pẹ̀lú wa ìfẹ́ òtítọ́ ilẹ̀ ní sí ẹgbẹ́ ìyẹn làwa rí táwa rò pé tọ́ ẹ̀yìn ti pọ́n ẹgbẹ́ lé ẹgbẹ́ náà fẹ́ pọ́n yín lé Ọlọ́run á dún pẹ̀lú yín Ọlọ́run á wà pẹ̀lú yín náà ẹ ti sọ yẹn fún wa ẹgbẹ́ náà wá fẹ́ sọ̀rọ̀ kan fún yín afẹ́fẹ́ bá wa polongo ṣẹ́rí gbogbo kan tí èèyàn bá ń ṣe tí ó bá dára wà lórí ọ̀dà àti polongo ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe tí ò da àti polongo ẹ̀ kò ní ṣeé ṣe ṣùgbọ́n àwa dúpẹ́ wípé àwa lè polongo ẹgbẹ́ yìí pípa àwọn ọ̀fẹ́fẹ́ tó dára ni so wọ́n mi wá wọn afẹ́kẹ́ ṣèlérí fún wa báyìí wípé ẹ̀ máa mú ọmọ ẹgbẹ́ wọn wọ́n ní kárìnká pò iyẹ̀ ló yẹ ẹ̀yìn èèyàn kan ló máa fa èèyàn kan débi eré ẹ̀yìn náà ìfẹ́ lòmí ìdání kẹ̀wọ́n débẹ̀ ọ̀yá tẹ̀lé mi débẹ̀ wọ́n sọ tó bá bẹ́ẹ̀ ṣùgbọ́n yá ìwọ náà wá já nǹfààní ẹni tẹ́ ìṣòro fún yẹn kò ní gbàgbé yín ọlọ́run àwọn àpẹẹrẹ yín náà mo kí àwọn dájú yín náà mo kí wọn dáadáa ọlọ́run àwọn àbúrò tì wọ́n ẹ̀dẹ̀ kí ìtọ́jú wọn àwọn ọmọ ṣe wà òṣìṣẹ́ ìjọba ni wọ́n tó fà á nìyẹn tàṣẹ wá wò wọ́n lé òṣìṣẹ́ ìjọba ni wọ́n so lẹ́yìn pé wọ́n ń tajà ní ìsìn ṣọ́ọ̀bù wọn làwọn àdé ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba wọn náà tún ṣiṣẹ́ àgbẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ àwọn kan tó fi dáná nìyẹn so kí èèyàn wá tí èèyàn bá ń ṣe kan báyẹn tó bá wá yáwó ṣẹ̀wọ̀n pé tó bá fi invest alówó yẹn àrèjà padà ọlọ́run á tó tì yín kó tó di pé a máa tẹ̀síwájú kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ fún ilé iṣẹ́ Olúwafoyinsáyèmí kí ni kí n gbìyànjú tí ẹ fẹ́ gbà wá. ọ̀rọ̀ ìyẹ̀jú mi yóò pọ̀ jù náà ju pé bí mo ṣe bá orúkọ yín tó ń dà kí ilé iṣẹ́ Olúwafoyinsáyèmí túbọ̀ tẹ̀síwájú dáadáa bó ṣe wù mí pé kí àbí àwọn ẹgbẹ́ tó kù tán ṣe ń fọhùn níbi gíga kí Olúwafoyinsáyèmí náà kó lọ fọhùn níbi gíga ó máa rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. àmín Jésù ní báyìí a fẹ́ máa tẹ̀síwájú àgbẹ̀fẹ́ ọlá ní ìpàdé mo ti àti ìwọ̀n tẹ́ máa wá kí ẹ má pẹ̀kẹ́ tó dé ìpàdé gẹ́gẹ́ bí ẹ ṣe ṣèlérí fún wa yẹn a máa padà tún dé a tún padà ń bọ̀ torí pé wẹ́ẹ̀fì ọmọ ẹgbẹ́ ó jà wá lógún kì í ṣọ̀rọ̀ owó dídá nìkan kò sí nígbà tí ọmọ ẹgbẹ́ bá wà òkè ìyẹn gbọ́gbọ́n ní iye ẹgbẹ́ o sòtórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ túbọ̀ máa tẹ̀ra mọ́ ọlọ́run àtúntì yìí ọlọ́run ò ní fi ní sáré. alájẹṣẹ́kù yìí ti gbogbo wa ní ó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe báńkì ò dàbí ẹgbẹ́ rárá o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kájọ gbé lẹ́ẹ̀kan sí gbé kájọ gbé lẹ́ẹ̀kẹta gbé kájọ gbé gbogbo
kàǹkà ohun ìfàlówọlé tọ̀ wá lẹ̀ yìí o. alájẹsẹ́kù yìí ti gbogbo wa ni. olúwàfọyín sáyẹ́mi mọ bẹ̀gẹ́lú CMS limited tí gbogbo ayé mọ̀ sí Offsam limited tí wọ́n ń foyin rẹpẹtẹ ṣèdáhùn ló kórè ń wọ̀lú bìbà sọ́jọ́ pẹ́ tí wọ́n ti ń dá bẹ̀bẹ̀ fọ́mọ ẹgbẹ́ wọn. àwọn náà ni wọ́n ń ké sí wọn náà láti wá darapọ̀ kájọ ń wọlé sọ̀kísọ̀kítọ̀ wá ìyánilówó láti ṣòwò jèrè ìyánilówó láti jẹ́ èèyàn láwùjọ tí wọ́n yóò mú pákáleke dání ọjọ́ Sunday kejìkejì síra wọn ni wọ́n ṣèpàdé Sunday tó ń bọ̀ yìí lòmíì tún kó bẹ̀rẹ̀ látago 4 kù ìṣẹ́jú 15 ìrọ̀lẹ́ títí di 5 ìrọ̀lẹ́ gbèrè àǹfààní ìlọ́po méje owó tó bá ní pẹ̀lú wọn ló máa rí gbà ìwọ́sá ti darapọ̀ ló bá kú òlẹ́gbẹ́ kòsíkòsí ojoojúmọ́ tọkùnrin tóbìnrin làǹfààní èyí sí sílẹ̀ fún láti darapọ̀ nọ́mbà 42 Bọ́nàjọ street Odùtọ́lá junction Ìjẹ̀bú Òde ni wọ́n wà fàlà ilẹ̀kùnrẹ́rẹ́ 0813 276 0223 tàbí 0808 001 9134 ni ẹ máa pè alájẹsẹ́kù kò ní tọwọ́ mi bàjẹ́. kí àwa tá a máa jàǹfààní yẹn ká pọ̀ ìyẹn náà lèmi náà ṣe wò pé kí n yà ní ọ̀dọ̀ yín tó owó ẹgbẹ́ wo dẹ̀ pọ̀ owó kékeré ni láti fi wò pé ká má nira wa ní ara àdéhùn àwa tá a máa ń ṣiṣẹ́ báyìí a ní ìdí owó wọ́n lè bèrè ọjà kan lénìí ń sìn wọ́n lè bèrè ọjà kan lénìí ká má ní a fẹ́ wò pé àtítí ọ̀la sọ́tún la kọ́ tó tún béèrè ká ti rówó fi rajà yẹn padà kójú àwọn kan tó a máa ṣì tó ara àwọn kan tí kọ́mítì ti ṣe gbà nìyẹn tó ó lè tún lọ́wọ́ tẹ̀síwájú báyìí náà mo lè wò pé àwọn fẹ́ gba 500 lọ́wọ́ wọn 300 yìí bí wọ́n á ti rí pé mi ni mo ní nǹkan báyìí ni mo fẹ́ fi ṣe ìtókù mo fẹ́ fi tajà ni kò téèyàn bá tẹ̀ wá dìsáìdì lẹ́yìn bí ọdún 10 ogún ọdún tó ti ṣe pé òun ò ṣe mọ́ ó máa rí nǹkan kan tọ́ka sí ní nǹkan tó ti achieve ní àtibẹ̀ tò yẹn náà làwa náà ṣe jáde láti fi ṣe ìpolówó àjẹni wọn ní ìpolówó ọjà náà ní agúnmu òwò tí ògbó èèyàn bá dẹ̀ dáyàn lójú èèyàn máa fi ń gbárí ni tó bá yẹ pé nǹkan tí ò lè rí tàbí àmì ìfẹ́ kan mọ̀ pé mo wà ń bẹ̀ ẹ̀ ní rí gbogbo wa yìí náà ká sọ yípa fẹ́ jáde láti ìpolówó ẹgbẹ́ yìí so ẹgbẹ́ wa náà Olúwàfọyín Sáyẹ́mi lórúkọ ẹgbẹ́ wa so adẹ̀tí wa náà ó ti tójọ́ mẹ́ta so màá dẹ̀ rọ̀ yín pé kẹ́yìn náà darapọ̀ tẹ́ bá tiẹ̀ wá ti pàṣẹ mi lọ inú mi máa dùn gan so bóyá kí n tún padà wá rọ̀lẹ́ àbí lọ́la màá padà wá so láti lè wá gbẹ́ láti wá fún ọ̀pọ̀ téèyàn bá fẹ́ wọ̀ ọ́ yẹn bí àwọn nǹkan wo ni èèyàn máa ní láti àgbà fọ́ọ̀mù àbí báwo lèèyàn ṣe lè ṣe. lákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ máa gba fọ́ọ̀mù ìyànwó ẹgbẹ́ 2000 tó bá ti san a máa fún ní fọ́ọ̀mù méjì a máa fún ní ìwé òfin cooperative a máa fún ní ìwé òfin tí ẹgbẹ́ ṣe tá à ń lò fọ́ọ̀mù yẹn ẹ̀ fi ilẹ̀ ẹ̀ dá padà fún wa ìwé òfin wa yẹn àwa kà fún yín tó bá wa tẹ́ yín lọ́rùn bí pẹ̀lú ìwé òfin yẹn ó tẹ́ mi lọ́rùn so a dẹ̀ máa ń ṣe ìpàdé ní ẹ̀ẹ̀mejì lóṣù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ní Sunday aago 3 aago 4 a ṣe máa ń ṣe ìpàdé nìyẹn so tẹ́ bá dẹ̀ dáwó síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run láti ilẹ̀ Yanobi after 6 months ìrọ̀lẹ́ owó yẹn gbà tí ó dẹ̀ ṣú ọ̀pẹ́ tí ó sì kankan tó máa yẹ so ọ̀dẹ̀ nígbàgbọ́ tí ẹ̀yìn bá tó wá àwọn tí a wá kì í torí pé wọ́n jọ ọmọ ẹgbẹ́ tó dáa láti rí i pé àwa kí wọn nílé torí wípé àlàáfíà ọmọ ẹgbẹ́ tó ṣe kókó sáwà ẹ̀tọ́ ọmọ ẹgbẹ́ bá wà òkè ẹgbẹ́ náà wà òkè kì í kàn ṣe pé owó nìkan náà kàn máa gbà lọ́wọ́ ọmọ ẹgbẹ́ owó nìkan náà mọ̀ dáná mọ́ àlàáfíà yẹn gan ṣe kókó ìlọsíwájú okòwò wọn ó ṣe kókó sí wa àwọn náà wá fi sí pé ká wá wò pé kí gbogbo ló kù sí àdẹ̀dúpẹ́ rẹ̀ Ọlọ́run pé àwọn ibi tá a ti dé tọ̀ Ọlọ́run ń jẹ̀rẹ̀ ara ẹ̀ so yẹn ni wọ́n ṣe ní àwa. lẹ́yìn tá a bá gba fọ́ọ̀mù yẹn iye èlò lèèyàn lè fi bẹ̀rẹ̀. ẹni àmọ́ tẹ bá ní tẹ́lẹ̀ fi bẹ̀rẹ̀ lẹ́nìí ẹ lè dá 5,000 kó di next meeting kẹ́dá 50,000 bí ó bá ṣe rọ̀ yín lọ́rùn èèyàn ṣe ń dá ọbẹ̀ sport tí ó dẹ̀ tàdé nígbàgbọ́ pé lágbọ́rọ̀ lọ́rùn ẹ̀yin náà máa ta àǹfààní ẹgbẹ́ yẹn so inú wa sòdù pé ẹ ti gbà wá ní àlejò Ọlọ́run á wà pẹ̀lú yín máa ẹ ṣe gan ẹ fẹ́ máa ìgbà wo ni ká máa. ẹgbẹ́ náà kàn ní tí a máa gbé ní. àtọ́lá o lọ́la rògbìn. àwọn tó rọ́pò lè la ó padà wá bẹ́ẹ̀ bọ́. àwọn tó sọ́kò lè la ó padà bẹ́ẹ̀. ẹni àròpin tó bá. ìjọba dárúkọ oyin fún wa. Ọ̀nàdẹ̀jọ Adékúnlé. Kọ̀mpútọ̀ Ọ̀nàdẹ̀jọ Adékúnlé. Àbẹ̀bẹ̀rẹ̀ kankan lóhun àìfẹ́ tọrọ kankan lóhun náà pẹ̀lú.
nǹkan tí a fẹ́ béèrè lọ́wọ́ ni pé kí nìkan tí ẹ ní gẹ́gẹ́ bí ìfojúsùn tẹ́lẹ̀ wí pé kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Òmìnira Àfọ̀nsáyé mi. Kí ni ìfojúsùn lọ́wọ́ iwájú? Kí nìkan tẹ́lẹ̀ lórí lọ́kàn pé tí má débẹ̀ yẹn àǹkọ́ báyìí ni mo ń retí kan ṣe fún mi, nǹkan báyìí ni mo fẹ́ kí ni àwọn nǹkan tí. Ìtẹ̀síwájú nínú ẹgbẹ́. Ok, ẹ ṣe. Mo ti sọ lẹ́ẹ̀kan sí pé a fẹ́ tọrọ kankan lọ́wọ́ ni gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ̀ ń ṣe àti pé àǹfààní agbóhùn ọlọ́run àdúrà ní ẹ̀rọ gbà. Gbogbo àdúrà tó bá ti ń gbà àwọn ogun ọmọ sáyẹ̀nsì iṣẹ́ tẹ́ bá tú àwọn bá yín tú, ilé tẹ́ bá dé àwọn gẹ́gẹ́ ọmọ bá yín dé, ẹ̀mí ṣiṣẹ́ ṣe iṣẹ́ tí yóò bá parí ọ̀nà ìgbé wá sọ́dọ̀ yín inú wájú. Nta fẹ́ látọwọ́ yín báyìí ni wípé ṣe rí gbogbo nǹkan sí ìmọ̀ tó kọjá àdúrà. Mo nígbàgbọ́ nínú àdúrà, nígbàgbọ́ ó tọ́ wọn ní ká máa gbìyànjú ṣùgbọ́n àdúrà ó ṣe kókó. Ìgbàdúrà fún iṣẹ́ Olúwa Àfọ̀nsáyé. Níwọ̀n ìgbà tí ẹ bá ti ń ṣe yìí ẹ ti ń gbàdúrà fara yín torí pé ọmọ ẹgbẹ́ kan nìyẹn wá. Eléyìí tí ó jẹ́ kejì níbẹ̀ Ọlọ́run àtúbọ̀ máa fi àtúbọ̀ fi ọ̀rọ̀ lọ́rùn afẹ́kẹ́ máa wá déédéé torí pé iṣẹ́ yẹn máa ń fà á tí dàgbé ẹ̀kọ́ kan ẹ̀yìn ojú torí pé báwa náà báwa nífẹ̀ẹ́ yín tá a kà yín kún gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó dára àní wá síbí ṣùgbọ́n tó dára náà lógún ni pé ká máa wọ àlàáfíà omi pé tá a bá ní kájé kan mọ̀ pé a nífẹ̀ẹ́ wọn a sì pọ́n wọn lé ìyẹn ló mú wa. Ìṣẹ̀gùn wípé mo máa ń sọ pé ibi tá a bá ń dáwó sí pé ká máa dé bẹ́ẹ̀ ó ṣe kókó. Owó tí mò ń dá yìí ǹjẹ́ owó yìí ǹjẹ́ ó tiẹ̀ ń wọlé àbí kò wọlé ṣùgbọ́n ẹni tí ò wá sínú ẹgbẹ́ kò ní mọ̀ pé owó yẹn ó ń wọlé. Ẹni tó bá wá a máa yẹ káàdì ẹ̀ wò pé ètí mo dá wọn ti kọ́ ṣùgbọ́n ẹni tí ò wá kò ní lè mọ̀ Ọlọ́run máa ràn yín lọ́wọ́ lágbóró Ọlọ́run ẹ̀ ní jẹ̀bi kí lẹ torí ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ kò lè jẹ́ sí lágbóró Ọlọ́run lẹ́yìn tẹ́ wá ṣe ẹgbẹ́ yìí ẹ̀ mọ̀ sí dáadáa lẹ́ẹ̀kan sí akínyín agẹ̀yìn afẹ́kẹ̀mọ̀ wípé àtẹ̀fẹ̀yìn nínú ẹgbẹ́ àwa náà a lè bẹ̀rẹ̀ pé kí ẹ bá wa polongo ẹgbẹ́ yìí alájẹsẹ́kù yìí nǹkan tó dára ni àní kí ẹ bá wa polówó rẹ̀ fún àwọn èèyàn míì Ọlọ́run á ràn yín lọ́wọ́ wọ́n ní kárìn kápọ̀ ìyẹn ló yẹ yín alágbọ́n Ọlọ́run gbogbo nǹkan tí ẹ ní dáadáa kò ní bàjẹ́ àtẹ̀lé tó ní àtẹ̀lé tí ò ní kò ní bàjẹ́. Ọdún àfàsọ yìí sọ fún yín pé láti mo gba gbogbo ẹnu ọmọ ẹgbẹ́ Olúwa Àfọ̀nsáyé mi sọ̀rọ̀ wípé a nífẹ̀ẹ́ yín a sì ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Èmi náà nífẹ̀ẹ́ ẹgbẹ́ ǹdẹ̀ nífẹ̀ẹ́ gbogbo ọwọ́ ẹgbẹ́ pátá látòkè délẹ̀. Olúwa ṣeun àṣekàn so ẹ fẹ́ kí a mú kẹ́ mú ìdúró yín sísìn ẹ polówó ẹ sọ fáwọn èèyàn tẹ́ ẹ ṣe níta bá ń ṣe olóríṣà tá a bá ń sìn táàfin wọn ọmọ yóò parun ni tí èèyàn bá wà nínú ẹgbẹ́ tó bá jẹ́ ẹni tó dára yóò sọ fún ẹlòmíràn pé mò ń ṣe kankan ìwọ náà máa bọ̀ ń bẹ̀ torí pé ìkànnì dára Ọlọ́run á wà pẹ̀lú wa àníṣe lásán àgbègbè ẹgbẹ́ ọ̀nà ká máa kí mo kí gbogbo àwa tí àjọkọ́ wọ́n ní látàárọ̀ Ọlọ́run á dúró tiwa Ọlọ́run ní fi wá sílẹ̀ àfẹ́ máa tẹ̀síwájú. Ká fi mọ̀ ṣọ̀kan pé kájọ gbé bí kájọ gbé. Wọ́n ní iṣẹ́ bábá o a ní káwọn ọmọ wa jù iṣẹ́ náà torí pé alájẹsẹ́kù bẹ́ẹ̀ kò fẹ́ ní tí ò níṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀fẹ́ wọlé òwòlè ìfẹ́ aṣọ kan ìtọ́jú owó orí kí láti wá bẹ̀rẹ̀ o
nǹkan tí a kàn fẹ́ gbá lọ́bẹ̀ àkọ́kọ́ àti nìkan àkọ́kọ́ torí pé ẹnu iṣẹ́ lẹ́wà ẹni tó bá lè ṣiṣẹ́ ló lè ṣe àjẹṣẹ́kù ẹni tí ò níṣẹ́ kò lè sọ pé àwọn fẹ́ yí owó kan débi wípé eléyìí mo fẹ́ fi pamọ́ sòtórí ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ìdí tí a fi wá sọ́dọ̀ yìí ni wípé torí pé ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ tó ga tí ẹ̀dẹ̀ ń ṣe dáadáa nínú ẹgbẹ́ ìyẹn ló fà á tá a fi wò wípé àfẹ́wà kì í níbi iṣẹ́ tá a bá sọ wípé káwá bá yín lé ànímọ̀ bẹ́ẹ̀ ṣe bọ̀ tá a ní pé ibi iṣẹ́ yẹn ló wù wá torí wọ́n ní ibi iṣẹ́ láti mẹ́ni lọ́lẹ̀ torí ẹ̀ náà la ṣe wá kì í ọlọ́run á wà pẹ̀lú yín sà ìfẹ́ tí a ní sí yín ló fà á tí gbogbo wa ṣe dìde ìkàwá yẹ yín sí tí ẹ̀yin náà bá jẹ́ ẹni tó ń ṣe dáadáa nínú ẹgbẹ́ àní sọ wípé àfẹ́wà kì í sòtórí ẹ̀ ní ẹ̀ṣẹ̀ orí wa àdúpẹ́ sà lágbọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ yóò ní kìí ṣe sà wọ́n ní owó nìyàn fi ń ṣayé ẹ̀rọ owó ṣayé o ní ànífagídí ṣayé gbogbo nǹkan tí a máa ń ṣe nírọ̀rùn lágbọ̀rọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí yín náà nírọ̀rùn àníṣe pẹ̀lú ìlera a fẹ́ béèrè àwọn kan lọ́wọ́ yín ni gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tó dáa nǹkan tẹ́ ẹ̀ bá dáa àní débí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń ṣe ẹgbẹ́ ṣùgbọ́n tí ò lè fi hàn pé ẹgbẹ́ báyìí ni mò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe iṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe ó tì lójú kò ṣeé fi hàn láwùjọ pé iṣẹ́ báyìí ni mò ń ṣe ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ń ṣe tó bá dára tó dẹ̀ dá lójú yóò polongo ẹ̀ fáwọn èèyàn yóò jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tí mò ń ṣe nìyẹn ó sì dá mi lójú ó sì dá fún mi ẹ ṣé sà pẹ́ṣọ̀ ọ̀pọ̀ tí akọ́fẹ́ béèrè lọ́wọ́ lóòtítọ́ ó ti pẹ́ tí ẹ ti wà nínú ẹgbẹ́ tí ẹ sì ń ṣe dáadáa kí ni àwọn nǹkan tó jẹ́ bí èròǹgbà yín tí ẹ ní lọ́kàn nígbà tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa kí ni àwọn nǹkan tí ẹ ní gẹ́gẹ́ bí focus tẹ̀wò pé ìkan báyìí ni mo torí ẹ̀ fẹ́ ṣe kíní yìí ṣé ẹ̀ ń rò torí ọjọ́ ọ̀la ni tàwọn ọmọ ni àbí kẹ́ ẹ̀ ń rò pé ẹ fẹ́ ṣe business kan ni àbí ẹ fẹ́ ṣe òwò kan àbí kẹ́ ẹ̀ ń rò pé jẹ́ ṣe kíní yìí torí ọjọ́ ọ̀la àwọn ọmọ mi kí ni àwọn nǹkan tẹ́yìn nílé rò fẹ́ fi darapọ̀ mọ́ wa. ẹ ṣe sà alájẹsẹ́kù kò ní tọ́wọ́ mi bàjẹ́ títí mo torí ẹ̀ jọ́ ní ẹgbẹ́ náà pé tí a bá jọ́ ní ẹgbẹ́ ẹgbẹ́ tó tí a bá ní àṣìlá alájẹsíwájú nínú ẹgbẹ́ yìí because kí ni ṣe dáadáa nú ẹ̀ kí ni gbé tó dáa sí ẹgbẹ́ ṣíṣe ọjà àṣírí gbogbo ọlọ́run ọba kó máa fún gbogbo àwọn àtàwọn ní ọgbọ́n náà kó máa bù wá ní àṣírí inú bá yá owó àwọn tó ti yá ọlọ́run á máa fún wọn ní agbára àti dápadà àwọn àtàwọn tí ìyá náà ọlọ́run ní jẹ́ ká rẹ̀ yín bẹ́ àwọn náà yá àdápadà gbogbo ọlọ́ kí ni gbé tó dá sí mo ń ṣe nítorí àwọn ọmọ mo ń ṣe nítorí ara mi. ṣe sàn lágbóró ọlọ́run ẹ̀ ní ṣe lásán mo máa ń sọ wípé kò ń ṣe gbogbo èèyàn tó lówó lọ́wọ́ ló lájẹṣẹ́kù ṣẹ́rí nǹkan tó ń pè ní alájẹṣẹ́kù ni wípé bóyá ní oṣù kan ẹ ní income 1000 ṣùgbọ́n nínú 1000 yẹn 200 naira kò gbà kankan ẹ fi pamọ́ síbi kan a máa ń ṣe alájẹṣẹ́kù torí àwọn ọmọ wa a sì máa ń ṣe torí ara wa náà nígbà míì èèyàn lè ṣe é kéèyàn má ti ní ìdí owó kó jẹ́ torí ọmọ ẹ̀ ló torí ẹ̀ fẹ́ ṣe ẹlòmíì fẹ́ rán ọmọ ẹ̀ nílé ìwé ààrẹ tó fẹ́ rán ọmọ ẹ̀ lókè òkun tó torí ẹ̀ ń ṣe pé nígbà tó bá tó àsìkò báyìí lòun máa gba owó yìí tó máa gbé fún ọmọ owó àbẹ ẹlòmíì dẹ̀rẹ̀ òun ṣe torí business láti lè jẹ́ kí iṣẹ́ kó tẹ̀síwájú àdúpẹ́ lọ́wọ́ yín sà ẹ ṣe kan sà torí wípé ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ẹgbẹ́ tí ò lè fi hàn ẹ má jẹ́ kán rí mi ẹ má jẹ́ kán rí mi kò dá lójú mi tí ẹgbẹ́ bá dá lójú a ní kán rí òun tẹ́gbẹ́ bá dá lójú a ní kán rí òun ẹni tó ń ṣe ẹgbẹ́ tó ń ṣe alájẹṣẹ́kù àbó ṣe ẹgbẹ́ kan tí ò bá ti dá lójú kò ní lè polongo ẹgbẹ́ ṣùgbọ́n tí ẹgbẹ́ tó bá ṣe yẹn tó bá dá lójú á polongo ẹgbẹ́ a sọ fún àwọn èèyàn nǹkan tí mò ń ṣe torí pé àwọn èèyàn tó sọ fún yẹn wọ́n máa tírèsì ẹ̀ débẹ̀ wọ́n á lọ wò pé ṣé wọ́n lòún pa fún wa ní àbò òótọ́ ṣùgbọ́n torí wípé àwa ń ṣe dáadáa ọlọ́run kẹ̀ ló ń ṣe dáadáa kì í ṣàwà ọlọ́run á dún pẹ̀lú sà a rí wípé ẹ máa ń wá sí ìpàdé déédéé
ẹ máa ń wá pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ yìí àyàfi tí ẹ bá fẹ́ lọ ṣe nǹkan lẹ́kọ̀ọ́ nìkan ni ẹ kì í wá ìyẹn ló wá fà táwọn náà fẹ́ fi rí yín hàn láti lè mọ̀ pé ẹ wà pẹ̀lú wa pé ọmọ ẹgbẹ́ tó dà ní ìyẹn ni a ṣe débi lẹ́nu àlàáfíà ọmọ ẹgbẹ́ ló ṣe kókó sáwa kì í ṣe owó yá nìkan ṣùgbọ́n nígbà tá a bá wà lórí ẹgbẹ́ kan tá a mọ ohun tó ń ṣẹlẹ̀ tá a mọ ẹni yẹn pé kí ni nípa business ẹ̀ ṣé ó ń ṣe déédéé tá a bá débì kan ta rí wípé nǹkan tẹ́lẹ̀ yẹn ń ṣe yẹn kò tí ì tó tiwa àtúnràn lọ́wọ́ àwọn kan tí alájẹsẹ́kù tó dúró fún nìyẹn tọmọ ẹgbẹ́ kan bá yáwó tá a rí wípé owó tó yá yẹn kò tí ì tó ṣòwò tá a dẹ̀ débẹ̀ tá a rí pé ọmọ ẹgbẹ́ tó serious ni àtúnyà lówó wọn lágbọ́dọ̀ Ọlọ́run àsìkò tí ẹ bá fẹ́ di àǹfààní ìrọ̀rùn ló máa jẹ́ fún yín ẹni ṣẹgbẹ́ lásán kò sẹ́ni tí ò kì í yáwó Nàìjíríà táwa ń yáwó ẹni tó bá ti ń ṣe alájẹsẹ́kù dandan ni kódà kó dá $1 million síbẹ̀ kó gba 500 ó yá ni torí ẹ̀ àsìkò títí máa jẹ́ ìrọ̀rùn ló máa jẹ́ fún yín so a dúpẹ́ lọ́wọ́ yín sà Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ ẹ máa lórí ẹ máa borí iṣẹ́ tí ò ní dá wọn ní gbé wá síwájú yín iṣẹ́ tó bá dá wọn máa gbé wá fún yín iṣẹ́ tó máa gbé yín dé ọgbà ẹ̀wọ̀n wọn ní gbé wá fún yín o iṣẹ́ tó máa kó bá yín wọn ní gbé wá fún yín o iṣẹ́ tó máa fà yín sókè tó máa jẹ́ kẹ́ débi ọ̀la wọn máa gbé wá fún yín o iṣẹ́ tó máa gbé yín dé ìlú ọba wọn máa gbé wá fún yín o a dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ bá ní àmọ̀ràn kan tí ẹ fẹ́ fún gbogbo àwa tí àwa níbí àti pé àmọ̀ràn tí ẹ fẹ́ fún ilé iṣẹ́ Olúwafoyinsáyèmí tí wọ́n ń pè ní opsan kí ẹ gbà wá níyànjú. ẹ wá jẹ́ ìlú o. ẹ máa bọ̀ bàbá ẹ máa bọ̀ tẹ bá fẹ́ ni tẹ bá fẹ́ ni. kò sí ọ̀rọ̀ ọba tí mo lè gbà náà gbogbo àgbà tí mo ti wá síbi mítìn tí mo di mistake kò sáńbẹ́ níbi tí mo máa ní kí n máa sọ. nǹkan tẹ́ sọ pé kò sí àṣìṣe kankan tẹ́ rí. nǹkan tí mo rí níbi ẹ̀dùn tó máa rí mistake nǹkan tí mo rí. sọ pé mo rí mistake níbi báyìí ń sìn yẹmọ ìgbà nǹkan báyìí ni mo rí níbi ẹgbẹ́ yìí o báyìí ló ṣe rí o mi ò rí mistake ń bẹ. máa fi àsìkò rírọ gbogbo àwọn èèyàn àtàwọn tó ń gbọ́ mi nínú ọgbà tá a wà yìí náà mo rọ̀ wọ́n kájọ́ ìníwà ẹgbẹ́ yìí ẹgbẹ́ alájẹsẹ́kù ni ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ tó nífà ìlọsíwájú fún èèyàn ni pẹ̀lú gbọ́lọ́ ọlọ́run wọn gbà fún wa ọlọ́run ní jẹ́ kẹgbẹ́ náà ó dàrú kò ní dàrú lórí ọmọ ẹgbẹ́ kò ní dàrú lórí alága ẹ ṣe gan ni ẹ dẹ̀ dàgbàsókè inú ẹgbẹ́ náà ló kù. Olúwafoyinsáyèmí oyè ẹpẹtẹ tolúwa ni títí láéláé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ó ṣe wa débi láti àlàáfíà lákọ̀ọ́kọ́ ń bẹ̀ àtúmọ̀ adúpẹ́ lọ́wọ́ nínú torí wípé bàbá sọ pé à ń bọ̀ tí ọba tí ò jẹ́ kí ohun aburú kan ṣẹlẹ̀ sí àfikún báyìí àdúpẹ́ mo fẹ́ kí ìdí tí a fi wá sí bíbá ilé mi àkàndódó wa lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ọmọ ẹgbẹ́ tí ó dára tó dẹ̀ ṣe dáadáa nínú ẹgbẹ́ òwò tá a bá ti ń ṣe tí àbá lè polongo ẹ̀ kì í ṣe òwò ẹgbẹ́ tá a bá ń ṣe tí àbá lè polongo ẹ̀ kì í ṣẹgbẹ́ ọlá wípé ẹ̀yin náà jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ tí ẹ dẹ̀ ń ṣe dáadáa torí ẹ̀ láti ní káwábẹ̀ yín wò torí wípé àlàáfíà yín ìlọsíwájú yín ni ó jà wá lógún ọ̀tọ̀ lówó yíyá ọ̀tọ̀ ni kí ká mọ àlàáfíà ọmọ ẹgbẹ́ torí pé tí ọmọ ẹgbẹ́ bá ń rí ṣe ìyẹn ni ẹgbẹ́ yẹn kó máa fi ti tẹ̀síwájú torí ẹ̀ ni àṣewá wò ní àdúpẹ́ lákọ̀ọ́kọ́ níbẹ̀ afẹ́gbẹ́ ni àwọn ìbéèrè kan lọ́wọ́ yín adẹ̀fẹ́ kẹ́ fi tìfẹ́tìfẹ́ kẹ́ fi dá wa lóhùn lẹ́yìn náà ẹ máa tún ṣe kankan fún wa níbí báyìí kí a tó lọ ìbéèrè àkọ́kọ́
ìbéèrè àkọ́kọ́ tí a kọ́ fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Olúwafẹ́misáyẹ̀mí. ìbéèrè àkọ́kọ́ ni wípé lóòótọ́ ti ṣe díẹ̀ tí ẹ ti wà pẹ̀lú wa ẹ ti darapọ̀ mọ́ wa. kí ni àwọn nǹkan tí ẹ rí nígbà yẹn tó fi jẹ́ wípé ẹ fi darapọ̀ tẹ́bi wò wípé nínú cooperative tó wà níjẹ̀bú Òde iléeṣẹ́ Olúwafẹ́misáyẹ̀mí nìkan ni ẹ fẹ́ darapọ̀ mọ́. kí ni àwọn nǹkan tí ẹ rí kí ni àfojúsùn yín kí ni nǹkan tí ẹ fẹ́ kí ẹgbẹ́ yẹn ṣe fún yín. ẹ jọ sà béèrè ni wà ní. ìyàtọ̀ níbẹ̀ ni pé ẹni tó rí nínú ẹgbẹ́ yìí ló sì ṣàlàyé fún mi pé àti mo débẹ̀ lórí ìlànà Ọlọ́run ìlànà Ọlọ́run àwọn kan tó ń fẹ́ bẹ̀ ni pé ìtẹ̀síwájú ẹgbẹ́ àti ìtẹ̀síwájú ayé mi nítorí pé ibi tí wọ́n ti ń ṣe ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ń bẹ̀ ló ṣe lọ́wọ́ mi. ẹ ṣe sà ayé yẹn máa tẹ̀síwájú sà lágbára Ọlọ́run ẹ ní kí ìròyìn mo máa ń sọ wípé lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà ló wà àti sọ ṣùgbọ́n látìgbà tí ẹ ti wà pẹ̀lú wa mo rò bí a kò sí pé a ti já yín kulẹ̀ ẹ̀yin náà láìfẹ́ tí ẹ nà sí ẹgbẹ́ ló fà á tí gbogbo wa báyìí ká ṣe fi iṣẹ́ wa sílẹ̀ àwa rò wípé a gbọ́dọ̀ wá wò yín ká débi tí ẹ ti ń ṣiṣẹ́ a máa ń sọ wípé ẹni tó máa ṣalájẹṣẹ́kù tí ò bá ti níṣẹ́ kò lè ṣe é torí ẹ̀ àṣọ pàfẹ́ wá wò yín nínú sí ti rúùmù yín àní ibi tẹ́ ti ń ṣiṣẹ́ gangan ibẹ̀ la fẹ́ wá wò yín àwọn náà wá wò ó pé ibi tẹ́ ti mú tọ́rọ́ kọ́bọ̀ wá tẹ́ ti mú wá sílé ẹgbẹ́ tẹ́ ń dá gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ dáadáa torí ẹ̀ náà la ṣe débi ọlọ́run máa rẹ̀ lọ́wọ́ sà. ẹlẹ́ẹ̀kejì tí a tún fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín tá a fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín òun ni wípé lótìtọ́ ẹ ti polongo ẹgbẹ́ yìí ǹjẹ́ nínú àwọn tẹ́ polongo fún bí èèyàn mélòó ni tí wọ́n ti tẹ̀lé yín wá síbẹ̀ tí ẹ ti mú ẹgbẹ́. wọ́n ti ní ìrànwọ́ ẹgbẹ́ àmọ́ ẹni tó ti ní ọgbọ́n olúwa ṣeun lótìtọ́ ẹ ti múyàn wá ẹni tẹ̀dẹ̀ mú wá ẹni tó tó tán ni ẹni tí ẹgbẹ́ gan fẹ́ràn ni kì í ṣe pé kákàn múyàn wá ṣá ṣùgbọ́n torí pé ẹ̀yin náà ẹ tó tán ń bẹ̀ ẹni ṣẹ́ẹ̀sì ń bẹ̀ tẹ́yìn kan lè fọwọ́ sọ̀yà pé mo ní àjẹṣẹ́kù níbì kan ẹni tẹ̀dẹ̀ tún mú wá náà kì í ṣe èèyàn yẹpẹrẹ èèyàn gidi náà tún níbi tí Ọlọ́run máa ràn yín lọ́wọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a fẹ́ kí ẹ tẹ̀síwájú torí wípé wọn ní òṣìṣẹ́ tá a bá ń sìn tá a bá fi wọn ọmọ yóò parun ni ẹgbẹ́ tá a bá ń ṣe tá a bá lè fi hàn síta pé ẹgbẹ́ báyìí là ń ṣe inú ẹgbẹ́ báyìí ni mo wà ìyẹn kì í ṣẹgbẹ́ ọmọ ẹgbẹ́ yẹn kì í ṣe ọmọ ẹgbẹ́ gidi Ọlọ́run á ràn yín lọ́wọ́ sà ìfẹ́ tí ẹ ní sí ẹgbẹ́ yẹn látìgbà tí ẹ ti wà pẹ̀lú wa títí di wákàtí ọ̀yìn Ọlọ́run máa tẹ̀lé pamọ́ ìfẹ́ náà ẹ máa tẹ̀síwájú lágbára Ọlọ́run nínú iṣẹ́ yín ní ìgbàkulẹ̀ nǹkan tí a fẹ́ kẹ́ fi bá wa ṣe ni wípé a fẹ́ kẹ́ bá wa polongo ẹgbẹ́ yìí fún àwọn ènìyàn ìyẹn ló tún fà á tá a tún fi jáde tí ẹgbẹ́ tí à ń ṣe tí Ọlọ́run ò bá mí sí wa ń bẹ̀ a lè lórí ọ̀fẹ́ tí a fẹ́ wá sí public láti wá máa sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé a ti bàjẹ́ ni bí òkèlè bí èèyàn kan bí méjì a máa rí èèyàn kan tó máa mọ̀ wá tó máa sọ fún wa pé ẹgbẹ́ ìjẹwá lówó ẹ bá mi lé alága yẹn nú ṣùgbọ́n níwọ̀n ìgbà tí yóò sí ìyẹn ló fún wa lórí ọ̀fẹ́ tá a lè fi lè bọ́ síta gbangba láti wá polówó ẹgbẹ́ wa sotori ẹ fún àwa tí a wà níbí àfi wákàtí ọ̀wọ̀ yìí àfi polongo fún wa pé ẹni tó bá nífẹ̀ẹ́ afẹ́kẹ́ darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ Olúwafẹ́misáyẹ̀mí CMS Limited Ọlọ́run ràn lọ́wọ́ sà lẹ́ẹ̀kan sí akínyínkẹ́ ṣe lágbára Ọlọ́run ní rí jàmbá o ilé yóò ní dàrú ọ̀nà yóò ní dàrú o tí ń rówó mú wá sẹ́gbẹ́ àìrówó mú wá kò ní jẹ́ ti yín lágbára Ọlọ́run ibi tí àwọn ẹgbẹ́ yín bá ti ń náwó ẹ̀ní nájú ń bẹ̀ ibi tí àwọn ẹgbẹ́ yín bá ti ń náwó ẹ̀ní nájú ń bẹ̀ à ń fi ọmọ ẹgbẹ́ tó da látọwọ́ yín yes ìdí tá a ṣe wá bá yín rèé torí wípé
a fẹ́ jẹ́ kí ẹ mọ̀ tó lóòótọ́ tó ọba ti ẹ mọ̀ pé ẹ̀yin ṣe alájẹṣẹ́kù ṣùgbọ́n lónìí wọ́n ti mọ̀ pé ẹ̀yin ṣe alájẹṣẹ́kù ẹgbẹ́ tẹ̀lé ń ṣe ẹgbẹ́ tẹ̀lé tó yan gan ni kì í ṣe ẹgbẹ́ tó pé ẹ má jẹ́ kọ́ mọ̀ pé mo wà ń bẹ̀ o ẹ má jẹ́ kọ́ mọ̀ pé mo wà ń bẹ̀ o ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ a jẹ́ wípé kì í ṣe ẹgbẹ́ tó dára ṣùgbọ́n ẹgbẹ́ tá a bá ti ń ṣe tá a bá lè sọ níta pé ẹgbẹ́ báyìí ni mò ń ṣe ibi báyìí ni mò ń wà ó fi hàn pé ẹgbẹ́ tó dára ni ọlọ́run á wà pẹ̀lú yín sà a fẹ́ kí ẹ bá wa dúpẹ́ ní ọwọ́ àwọn tí wọ́n wá a máa dúró de Mr. Ismail wọ́n máa bá wa gbé wọ́n lọ bá mi pè wọ́n wá a fẹ́ kí ẹ bá wa dúpẹ́ kẹ́dẹ̀ fún ẹgbẹ́ olúwàfọyín sáyé mi lóbi ìpínlẹ̀ CMS Limited ìjọba òní ẹ bá mi fún wọn ní àmọ̀ àti àdúrà. ẹ ṣe pọ̀ adúpẹ́ lọ́wọ́ bá wọn gbé torí pé tèmi náà adúpẹ́ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ ibi tí kọ́ mi ní ọlọ́run àfọwọ́ ṣùgbọ́n mo ti fi dúpẹ́ lọ́wọ́ alága wọn gẹ́gẹ́ bí olórí ibi fọ́mọ́nù padà ń tẹ̀lé lẹ́yìn alága náà lòdì ṣùgbọ́n lágbára ọlọ́run àmì jésù ẹ ṣe sá alájẹṣẹ́kù yìí ti gbogbo wa ní máa gbọ́dọ̀ bàjẹ́ látọwọ́ yín torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe rárá báńkì ọ̀tà bí ẹgbẹ́ rárá o ẹ jẹ́ ká sowọ́pọ̀ tàbí mọ̀ṣọ̀kan kájàgbé lẹ́ẹ̀kan sí gbé kájọgbé lẹ́ẹ̀kẹta gbé kájọgbé. Cooperative, yeah, everywhere. Ariwo pé ọmọ ẹgbẹ́ tó ga ní ìjọba láti wá wò ṣe láti ìjọba so àkọ́kọ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ tó wá sí ìpàdé ẹlẹ́kejì tí a fẹ́ gbé ìnáwó yẹn ní pé tó lọ ẹ̀kọ́ wà nínú ẹgbẹ́ ṣùgbọ́n mẹ́ta díẹ̀ ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ó tẹ̀yìn òwe tó jẹ́ bí ìmọ̀lẹ́ sí ìṣẹ́ ti yára fún wọn nítorí kẹ́kọ̀ọ́ dákẹ́ lórí ọmọ yìí ni bí a bá tó sàmì ọmọ yìí á lè jòyè fẹ́ àbí fún bísínẹ̀sì ní ẹ̀sìn ẹ̀hún join ẹ̀sẹ̀ fi darapọ̀ mọ́ ẹgbẹ́ olúwàfọyín sáyé mi gbogbo CMS kí ni nǹkan tí tó jẹ́ èròǹgbà yín. Iṣẹ́ tá à ń ṣe ó lè tó àwọn ìṣòro ìyá ìyá àǹfààní láti ìgbà tí ẹ ti darapọ̀ mọ́ wa ǹjẹ́ ẹgbẹ́ ìfín lọ́kàn balẹ̀ wípé ẹ sì ní ọjọ́ ọ̀la níbẹ̀ ẹgbẹ́ ìfín lọ́kàn balẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ràn mí lọ́wọ́ wọ́n tí a tún fẹ́ rọ̀ ní lótìtọ́ ẹ̀ ń wá sí ìpàdé ṣùgbọ́n ẹ jẹ́ kí wíwá yín kó túbọ̀ dára sí i nítorí wípé ká bá fẹ́ jẹ àǹfààní ká lè wọlé ìfẹ́ láti dá ẹ kó ló fi ẹgbẹ́ yìí sọ fáwọn èèyàn níta bá ń ṣe tó bá dára á fún fáwọn èèyàn tó bá ń ṣe tó ìfẹ́ ara wọn ẹ kó ló fi ẹgbẹ́ ẹ̀sìn ìfọwọ́kẹ́ sí ló fáwọn èèyàn kan ló ní wá sílẹ̀ ẹ̀yin náà ẹ mú èèyàn wá ìjàbí títí ìdíkẹjọ ẹgbẹ́ tó dára ẹ sì máa fi owó ẹgbẹ́ lò dáadáa ẹ̀yin náà ẹ mú èèyàn wá kẹ́kọ̀ọ́ gbogbo ẹgbẹ́ yìí fún àwọn èèyàn ọlọ́wọ́ àwọn ọ̀dọ́ àtúntọ́lọ́wọ́ ọlọ́run pé abáyéláyà àlàáfíà ẹgbẹ́ tó wà fún àwọn tí a wà nínú ẹgbẹ́ tó wà fún wa ilé ìlànà ìgbésí ẹ̀sìn ọmọ ẹgbẹ́ tó dání àti ìkáwá fẹ́ ìgbé àlàáfíà yóò sì wà lọ́nà àtọ̀mọ̀ lọ́wọ́ ilé yóò ní bàjẹ́ o iṣẹ́ yóò ní bàjẹ́ lágbọ́rọ̀ ọlọ́run gbogbo tẹ́ ń wá nígbà láìpẹ́ àwọn àmàlẹ́sẹ̀ òkúrò ẹgbẹ́ tẹ̀lé wà náà lágbọ́rọ̀ ọlọ́run ní bàjẹ́ o ẹgbẹ́ ọdún afún sáyé mi ti ń lọ sókè wálẹ̀ o àti wẹ́sà bí a lè rí àmọ̀ràn kan sí ẹ fún iléeṣẹ́ lọ́wọ́ fún sáyé mi fún àwọn táwọn àti ẹbí àwọn. tí mo wá sí pé ká máa ṣe ìgbìyànjú wa tábà tí wọ́n wá sí ìgbìyànjú táwọn owó sí
tó káàdì àdúgbò ká tó máa gbìyànjú láti máa mọ́ ọ̀rìn wá sínú ẹgbẹ́ ìrònú ìbílẹ̀ yẹn. ẹ ṣe gbọ́sà ọlọ́run wa nífẹ̀ẹ́ yìí. ìpàdé di ọ̀la tó ṣe kókó láwa sí ẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí tí àwọn báyìí náà ní ayọ̀ àtàlàáfíà. Lákọ̀ọ́kọ́ ẹ rí pé ẹ rí gbogbo ẹgbẹ́ pé a wá síbí àní ká wá kí yín ni torí pé ẹ̀yin náà ẹ dá sí ẹgbẹ́ látìgbà tí mo lè sọ wípé bóyá bí ó lé lọ́dún kan tàdẹ́gbẹ́ sílẹ̀ lẹ́tí wọnú ẹgbẹ́ àbí a ti tó bí ọdún mẹ́rin àbí mo parọ́ bí mẹ́rin bí mẹ́ta ṣùgbọ́n látìgbà yẹn ni ẹ máa ń ṣe déédéé kì í ṣe kí bí àwọn fi ń sọ àsọdùn kò sí mítìn náà tí ẹ kì ń wá ìgbà tí covid-19 gan dé gan tí a sún ìpàdé sí ọjọ́ Wednesday torí Sunday la máa ń ṣe ìpàdé still náà ẹ máa fi èèyàn ṣọ́ igbá tí ẹ máa tún wá ìdí nìyẹn táwa náà wá rò wípé àwa fẹ́ wá yọjú sí yín ká wá ṣàbẹ̀wò yín torí pé ẹ̀yin náà ti dá sí ẹgbẹ́ ni gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe dáradára láti lè jẹ́ kẹ́ mọ̀ pé ẹ léèyàn lẹ́yìn ìdí nìyẹn tí a ṣe wá síbí àkọ́kọ́ bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín torí wípé látìgbà tí ẹ ti wà àárín wa nǹkan tó dáa lẹ̀ ń ṣe tàbá ní kàn ṣe léyìí ẹ máa ṣe tàbá ní kàn ṣe léyìí ẹ máa ṣe kí n sọ wípé ó tí o mi ò ṣe bẹ́ẹ̀ o ìyẹn ò ṣe jẹ́ títí not alpha but it's our way sòtórí ìdí nìyẹn tí ẹ ṣe rí gbogbo wa tí a fi wò pé a fẹ́ wá kí yín alákọ̀ọ́kọ́ ká wá wò ó ibi tí ẹ ti ń ṣọ́ra jẹ́ torí ìyẹn ló ṣe kókó sáwà bẹ̀rẹ̀ tí ń mú owó wá àwa kì í gẹ́gẹ́ bí ẹ̀yin náà bẹ̀ ṣe mọ ẹgbẹ́ yẹn náà sí pé ẹgbẹ́ boni láṣìírí ni àṣírí wa náà kìí tú lágbọ́dọ̀ lọ́rùn àti tẹ̀sẹ̀ bọ́bí lẹ́nì ẹ̀ mọ̀ sí dáadáa o ọjà yín yìí àtúbọ̀ ti bẹ́ẹ̀ lọ lágbọ́dọ̀ lọ́rùn inú mi ti ẹ̀ dùn torí bí ọdún kan sẹ́yìn ìṣe báyìí mo mọ́ ṣe rí ṣùgbọ́n ní ìsìn Ọlọ́run tún gbọ́wọ́ yín sókè àsìkò tí ẹ bá máa tẹ bá ń yáwó ẹ̀rí san lágbọ́dọ̀ lọ́rùn kò sẹ́ni tí ò kì í yáwó ẹ sọ fún wọn pé níbo làwọn tí ń ṣẹgbẹ́ títí wọn ṣe lápò ni wọ́n ń ṣe ni àbí grooming àbí JGPC ṣùgbọ́n ẹ̀yin ò ṣe yẹn ẹ̀yin sọ wípé alájẹṣẹ́kù lẹ́yìn ṣe kéèyàn tó lè ṣe alájẹṣẹ́kù á jẹ́ wípé ẹni tó jẹṣẹ́kù ni nínú tọ́rọ́kọ́bọ̀ tó wù pé jẹ́ kí n fi lè pamọ́ dọjọ́ ọ̀la mi ìyẹn ni kókó Ọlọ́run á ràn yín lọ́wọ́ afẹ́bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ yín kó tó di pé àtẹ̀síwájú látìgbà tí ẹ ti darapọ̀ mọ́ iléeṣẹ́ Olúwafọyínsáyèmí kí ni àwọn nǹkan tí ẹ ní lérò lọ́kàn sí ẹgbẹ́ yẹn àti fún ara yín gan tẹ wò pé ẹ ti torí ẹ fẹ́ darapọ̀ kí ni àwọn nǹkan tí ó jẹ́ èrò ọkàn yín ẹ jẹ́ èròǹgbà yín. ẹ sọ̀rọ̀ sí máìkì yẹn. ẹ ṣé sà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo ohun tí mo béèrè lọ́dọ̀ Ọlọ́run ó wá sí ìmúṣẹ èyí mo tọrọ lórí ẹgbẹ́ lórí ẹbí mi especially lórí màámi pé gbogbo ẹ̀ pátápátá ló wá sí ìmúṣẹ ló wá ṣe. ẹ ṣé kò sá ẹ kó àbẹ̀wò wọn sí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lágbọ́dọ̀ Ọlọ́run ibi tí ó tún kù sí àwọn ogun ọ̀run àtúbàyẹ dá sí lágbọ́dọ̀ Ọlọ́run ẹni fọmọ sílẹ̀ sáyé lọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ Olúwafọyínsáyèmí tí ẹ̀ ń wá sí pàdé dédé tẹ́ ń ṣẹ̀dáwó yín tẹ́ máa tún ní donation dé afẹ́ ṣàjọ̀dún tẹ́ máa tún ní ẹyẹ tún gbà lágbọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run máa fi ọ̀pọ̀lọpọ̀ rọ́pò fún yín ní ṣẹgbẹ́ lásán kí ni mo ṣẹgbẹ́ alájẹṣẹ́kù fún kò ní jẹ́ títí yín lágbọ́dọ̀ Ọlọ́run rí ṣe ẹ̀ ta o lágbọ́dọ̀ Ọlọ́run ní fọmọṣẹgbẹ́ o gbogbo àtà dúró yìí náà àní fọmọṣẹgbẹ́ o àríṣe àríjẹ o èrè ni wọ́n máa ń jẹ ní àgọ́ ọjà àrèrè cooperative jẹ o nínú Olúwafọyínsáyèmí lágbọ́dọ̀ Ọlọ́run gbogbo alamajọ lé èrè ẹgbẹ́ náà jẹ o kí ni ẹ ní fún àmọ̀ràn fún àwọn ènìyàn tí wọ́n súnmọ́ yín àbáwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa nípa ọ̀rọ̀ alájẹṣẹ́kù abẹ́kẹ́ gbà wọ́n nímọ̀ràn. alájẹṣẹ́kù jẹ́ ẹgbẹ́ tí ó dáa tí èèyàn bá fẹ́ ìlọsíwájú ààrẹ àti ìlọsíwájú ṣá kéèyàn ṣe ẹgbẹ́ tó dáa torí ọjọ́ ọ̀la fúnra wa ẹ ṣé lágbọ́dọ̀ Ọlọ́run ọkùnrin adúró tì yín a ti wá bí pẹ̀lú ayé àtàlàfíà
nígbà tábà tún padà wá bí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú gbogbo máa tún padà wá bí. àfilẹ̀ kan sábẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n rò wípé torí pé ẹwà important torí pé ẹ jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ ẹ tó ṣe dáadáa ìdí nìyẹn tó jẹ́ kí gbogbo wa ká ṣe kóra wá báyìí pé láti wá yẹ yín sí pé à ń ríṣẹ́ tẹ̀ ń ṣe nínú ẹgbẹ́ so afẹ́kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà níbí. ẹ ṣé sà ẹ ṣé mà ẹ kú àbẹ̀wò wa ẹ dẹ̀ kú gbogbo ìgbà wa ilé àtọ̀nà wa ò ní bẹ́ẹ̀ ò ní bàjẹ́ owó tá a fi máa ṣẹgbẹ́ ọlọ́run dálé wa lọ́wọ́ àní fọmọ ṣẹgbẹ́ àní fọkọ ṣé àní fara wa ṣẹgbẹ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ olórí ẹgbẹ́ wa náà lọ́wọ́ alága wa mo dúpẹ́ lọ́wọ́ alága wa owó agbára tí ó fi tu ẹgbẹ́ yìí àti ẹ̀mí sùúrù tí ó fi darí àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run bá àdálé wọn lọ́wọ́ ẹ̀mí yàgùn ẹ ṣe débi èrè sí. àmín ẹ ṣe gan dúpẹ́ ọjọ́ mélòó ọjọ́ mẹ́sàn-án ìpàdé so kí ẹ wá sí ìpàdé ẹ polongo fún àwọn ènìyàn ṣe ti gbọ́ ẹ polongo fún àwọn ènìyàn ní tí mò ń ṣe lélẹ́yìí ìgbà tẹ́yìn náà ni kò dáa àbí kò dáa ni ó dáa àbí kò dáa ó dáa ẹ sọ fáwọn èlòmíì ẹ̀ṣẹ̀ lẹ́lòmíì wà tẹ́ ẹ̀ bá sọ fún un ó lè máa mọ̀nà àti júwe ọ̀nà ṣé à ń lọ gbá kínní ọlọ́mọdé kan sáko ṣùgbọ́n alájẹsẹ́kù yìí òun ní ọ̀nà because owó tá à ń dá síbẹ̀ yẹn nínú iṣẹ́ tá à ń ṣe lórí tá à ń jẹ ta fi ń yọ nínú ẹ̀ ta fi ń da tó ti yé wa nísìn ọlọ́run wà pẹ̀lú lágbóró ọlọ́run ẹ ṣé kan sàn ọlọ́run adó tí ọmọ ẹ ṣé kan mà àníkà wá pẹ̀lú yes ma àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù àmì lórúkọ Jésù ẹ ṣé kan mà alájẹṣẹ́kù yìí ti gbogbo wa kó máa gbọ́dọ̀ bàjẹ́ gbé kájọ gbé alájẹṣẹ́kù lèmi ó ṣe alájẹṣẹ́kù lèmi ó ṣe ọkọ̀ bá ń bọ̀ kó má yà dání àyà bá ń bọ̀ kó má kọ̀ dání alájẹṣẹ́kù lèmi ó ṣe alájẹṣẹ́kù lèmi ó ṣe. Correct and sing now. Alájẹṣẹ́kù lèmi ó ṣe. Bàyà bá ń bọ̀ kó mọ́ gbọ̀dọ̀ ní. Bọ̀kọ̀ bá ń bọ̀ kó má yà dání. Alájẹṣẹ́kù lèmi ó ṣe. Alájẹṣẹ́kù lèmi ó ṣe. Alájẹṣẹ́kù lèmi ó ṣe. Ọ̀kọ̀ bá ń bọ̀ kó má yà dání. Ọlọ́run tó bá gbà fún kò sí nǹkan tá a lè lè ṣe sí Ọlọ́run gbà fún náà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Ọ̀rọ̀ ọba tí ó mú wa bẹ̀rẹ̀ láyàtọ̀ láfíà tí ó tún pa wá mọ́ di wákàtí ọ̀wọ̀ yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lọ́jọ́ kìíní àná nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ó dàbí pé ìgbà tí à ń ṣeré ó dàbí ẹni wípé kí ni wọ́n ṣe ń bẹ̀ ó dàbí ẹni wípé wọ́n ní cooperative wọ́n máa ń kó wọn jẹ ni ṣùgbọ́n àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé látìgbà tí a ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ Olúwafoyinsáyèmí orúkọ báyẹn kò ṣẹlẹ̀ ẹ pẹ̀lẹ́ mà á kí yín púpọ̀ ẹ kí yín torí ẹ̀ látìgbà tí a ti bẹ̀rẹ̀ náà ni àwọn ìyá wa yìí ni wọ́n ti wà pẹ̀lú wa ẹ jọ̀wọ́ ẹ má bá mi disturb wọn lẹ́yìn wọ́n ti wà pẹ̀lú wa tí wọ́n dẹ̀ fi wá sílẹ̀ ṣùgbọ́n afẹ́kẹ́ mọ̀ wípé ìlànà rere ẹ̀yin ò ṣe ránù ẹgbẹ́ lẹ̀ ní í ṣe bó tilẹ̀ jẹ́ wípé wọ́n wò pé àwọ̀ kan tí ẹ mú bọ̀ ṣùgbọ́n nǹkan orí lẹ́yìn mú bọ̀ lénìí ọdún yìí ni a máa ṣe ọdún karùn-ún tí a dẹ́gbẹ́ Olúwafoyinsáyèmí sílẹ̀ ìdí tí a ṣe débí ni wípé a fẹ́ kí ẹ kàn mọ̀ wípé a mọ rírì yín nínú ẹgbẹ́ kò sí iṣẹ́ tá a bá bẹ̀ yín nínú ẹgbẹ́ tí ẹ̀ kì í ṣe tá a bá ti pè yín bẹ́ẹ̀ náà lè jẹ́ wa látìgbà tí a ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ dúró títí di wákàtí ọ̀wọ̀ yìí lágbọ́dọ̀ Ọlọ́run ẹ̀ níjọ sọ̀rọ̀ láàrin wa ti ṣe ìyá fún wa ń bẹ̀ ẹ̀dẹ́ ìyá náà kálẹ̀ o
wà ní ṣẹgbẹ́ dànù bá rí nǹkan tí ó pé kí ni máa mú bọ̀ nǹkan rẹ̀ lẹ́yìn máa mú bọ̀ ẹ̀jẹ̀ tí mú nǹkan rẹ̀ bọ̀ mo fi àkókò yìí láti sọ fún yín pé àjọ̀dún ọdún karùn-ún tí a fẹ́ ṣe ní kòpẹ́kòpẹ́ yìí lágbọ́dọ̀ ọlọ́run máa jọba tí àwọn tí wọ́n tẹ̀ wá mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n látara àjọ̀dún yẹn wọ́n máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ so lágbọ́dọ̀ ọlọ́run kan ètò ló máa já sí a wá síbí báyìí láti wá jẹ́ kí ẹ mọ̀ pé a nífẹ̀ẹ́ yín gẹ́gẹ́ bí ẹ ṣe nífẹ̀ẹ́ wa gẹ́gẹ́ bí ẹ ṣe nífẹ̀ẹ́ ẹgbẹ́ yìí náà tí ẹ fi wá sílẹ̀ ní ọ̀sán ni lóru ni la máa pè é màmá ó yá o ó ti yá alága ó yá o ó ti yá alága torí ẹ̀ náà ni gbogbo wa ṣe ní káwa kìíní akíyín pé ẹ̀kú lémà yes ma láti àárọ̀ náà tí a ti jọ ń lọ káàkiri a ti jọ ń lọ ilé ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tá a ti ń débẹ̀ láti lè jẹ́ kán mọ̀ wípé a nífẹ̀ẹ́ wọn ní táwa ń ṣe ní táwa gbé dání a jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kò sí ẹ̀tàn níbẹ̀ kò dẹ̀ sí fèkì níbẹ̀ tí a bá jẹ́ wípé àwọn èèyàn kan wà tí wọ́n sọ fún wa wípé àwọn lówó gbà lọ́wọ́ wa mo rò bí a bá ṣe yí gbogbo jẹ̀bóde látàárọ̀ ó yẹ ká ti rí èèyàn kan kó dì wá láṣọ wípé òun dẹ̀ fẹ́ gbowó òun òrówó òun gbà ń bẹ̀ àfẹn tí ò wá sípàdé mọ́ ṣùgbọ́n kò sí èèyàn tí ó fẹ́ gbowó tí ò rí kò dẹ̀ sí èèyàn tó fẹ́ kúrò nínú ẹgbẹ́ tí ó ní òun fẹ́ gbowó òun tí ò tí ì rówó ẹ̀gbà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìyẹn ló fún wa lórí ọ̀fẹ́ tí a fi lè rìn láàrin títì tí a fi lè rìn láàrin àdúgbò if not wá jẹ́ wípé a ti jẹ èèyàn bíi 6 lówó ládùúgbò yìí à nílé wà àdúgbò yìí o àwọn máa wò pé ìṣàṣà àdídébẹ̀ ẹ̀jẹ̀ kárí ìṣàṣà kọjá bọ̀ torí wípé àdúgbò yìí Mogbo Ìgélú láti bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí ibẹ̀ láti bẹ̀rẹ̀ ní Mogbo Ìgélú lókè ń bẹ̀ yẹn torí ẹ̀ tẹ́ wá máa wo orúkọ ẹgbẹ́ yìí rí wípé Olúwa forí sáyé mi Mogbo Ìgélú ni Ìtàlápò ló wà níbẹ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ tá a fi lọ sí Ọ̀ṣìmọ̀rẹ́ tí Ọlọ́run ọba tó tún jẹ́ ká tẹ̀síwájú tá a fi dé gbọ́nà jọ ibẹ̀ ni a wà àdẹ̀nígbàgbọ́ pé nígbà tí Ọlọ́run bá ṣe tán láti jẹ́ kí a tẹ̀síwájú ilé ẹgbẹ́ wa làwọn ọlájọ́rọ̀ Ọlọ́run kó kẹ́sì máa rí náà nìyẹn ẹ ṣé gan màmá wa a kàn fẹ́ béèrè àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ẹgbẹ́ kí ni àwọn nǹkan tí tẹ́yìn náà ti rí tẹ̀lé ń wo yí pé àbí tó tún wà wájú tẹ́ ti rí wájú pé ó sì máa ṣẹlẹ̀ ní dáadáa tẹ́ ti rí tẹ̀lé jẹ́ kí á mọ̀. kò ní tọwọ́ mi bàjẹ́ oyin rẹpẹtẹ. lóòótọ́ náà kò síbi tí èèyàn wà tí èèyàn ti rí challenge lóríṣiríṣiríṣiríṣi náà tabaníkà máa ka ní ẹni èjẹta ilẹ̀ máa kún nítorí pé mo ti ṣe alájẹṣẹ́kù bí kan rí tí mo dẹ̀ ti ṣe rí yẹn almost 5 years ni mo fi ṣe at the end ṣá ọ̀gá yẹn ṣá ó ṣàṣe gbogbo ẹgbẹ́ yẹn báṣà but ìgbà tá a fẹ́ kó ẹgbẹ́ yìí náà jọ tí wọ́n wá bá mi bí mo ní mi ò ṣe ẹgbẹ́ torí mo ti convince ara mi kan torí pé owó tí mo ti níbi kan tí mo ti lose gbogbo owó yẹn mo ní mi ò ṣe níbi yẹn ṣá gbàtí wọ́n ṣáà sọ pé ká máa ṣe lọ mo ní kò sí problem ṣá kò sí problem ṣá bẹ́ẹ̀ tí ìdí tí ò sí problem náà but lọ́jọ́ tí ò ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé mo ṣe alájẹṣẹ́kù mo ṣe débi èrè mo dẹ̀ tún rí èrè bẹ́ẹ̀ lóríṣiríṣi torí pé mo fi rán ọmọ nílé ìwé mo dẹ̀ tún fi gbé ohun tuntun mo tún fi ṣe tó yẹ pé mo tún tẹ̀síwájú lórí àwọn nǹkan tí mò ń dáwọ́lé tí mo dẹ̀ rí àwọn ìlọsíwájú gbogbo nǹkan tí mò ń dáwọ́lé mo dẹ̀ rí lóríṣiríṣi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bó tẹ̀tẹ̀ ń sọ ní àdúgbò pé ṣe bó ti ṣe alájẹṣẹ́kù rí tó dẹ̀ ti lùsìn gbé kan kí lóde tí ò tún padà tó ṣẹ̀ tún kọ́ntínú bẹ̀tì tí ẹṣin bá gbéyàn ṣùgbọ́n èèyàn ṣẹ̀ tún kọ́ntínú ni bọ̀tì ibi téèyàn bá dẹ̀ ti ń kọ́ntínú téèyàn ti ń rí lọ síwájú téèyàn tún rí bojú ẹ̀ wò pé ọjà tí mò ń ta mo máa tún rí changes nǹkan tí gbogbo nǹkan tí mo fowó ṣe mo tún lè lọ síwájú mo lè lọ sí bọ̀tì mi ò yó ebi ọ̀pá bọ̀tì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo iṣẹ́ tí mò ń ṣe nínú láti wákàtí lọ tí mo ti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí mo dẹ̀ mọ̀ pé lórí ẹgbẹ́ èrè la máa rí bẹ́ẹ̀ àní rí wàhálà àní rí ìdààmú bẹ́ẹ̀ àní rí bí alágbèédá ẹni máa dàwà arúgbókù ṣẹ́jú kan sí kejì Ọlọ́run bá wa lè dànù owó náà fi ń ṣe ohun gbogbo Ọlọ́run á pèsè fún Ọlọ́run dẹ̀ dáwọ́lé wa lórí àní táwọ́ náà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn kọ́mítì tájọ wà ń bíbá yìí o àṣìdànù kò ní jẹ́ títí yìí ẹ ní rí wàhálà lórí ọmọ lórí ọkọ ẹ ní fojú sunkún kankan bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ní ti dáadáa Ọlọ́run máa ṣe fún yín o lógo ti Ọlọ́run ẹgbẹ́ ìwà yìí ó máa tẹ̀síwájú wọ́n máa gbé wa níbi níbi gíga lọ́mọ ti máa gbé wa gbogbo àwọn tó sọ pé kí la máa mú bọ̀ èsì ayọ̀dán òun la máa mú bọ̀ Ọlọ́run adé jẹ́rìí títóbi ẹ̀ nínú ayọ̀ oníkálùkù wa ẹ ṣe gan mo dúpẹ́ o ẹ pa àtìlẹ́yìn gbogbo ìgbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi ní gbogbo ìgbà tí wọ́n bá tí mo bá sọ fún ọ pé báyìí pé mo fẹ́ nǹkan báyìí tó dẹ̀ ń ṣe fún mi mo dúpẹ́ kì í ṣe bí mo ṣe bí kò ṣe pé agbára Ọlọ́run náà ni o tí mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ibi tọ́rọ̀ wá dẹ̀ kù síkẹ̀ Ọlọ́run á bá wa yanjú ẹ̀ ẹ ṣe gan mo dúpẹ́ sáà.
alájẹṣẹ́kù kò ní tọwọ́ mi bàjẹ́. a dúpẹ́ lọ́wọ́ yín màmá ọlọ́run àti olùbá bá mi ní ṣọ́kú báyìí lágbọ́dọ̀ lọ́rùn nínú ẹgbẹ́ ló àfọyín sáyé mi ẹ jẹ́ ọ̀kan nínú ẹ̀. mo rántí nígbà tí a kọ́ bẹ̀rẹ̀ ẹgbẹ́ yẹn mo máa ń sọ pé àwa mẹ́rin la kọ́kọ́ jókòó àwa mẹ́rin la fẹ́ jókòó bí oṣù kan ṣùgbọ́n torí pé nǹkan tíyẹn bá fẹ́ ṣe tíyẹn bá ní ọkàn tó dá sí tí ó bá tẹ̀ jẹ́ pé sátánì fẹ́ gbé tiẹ̀ dé ṣùgbọ́n ìyá tẹ̀síwájú a dúpẹ́ pé èèyàn mẹ́rin lọ́jọ́ náà lọ́hùn ló padà di ogunlọ́gọ̀ èèyàn ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà táwa ń ṣe ẹgbẹ́ táwa wà àwa dúpẹ́ o pé àwa lè polongo ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ẹgbẹ́ tí ò lè polongo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ẹgbẹ́ tí ò lè sọ níta pé báyìí ló ti ń ṣe ẹgbẹ́ ṣùgbọ́n àwa dúpẹ́ nínú ẹgbẹ́ ló fún sáyé mi pé Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run ò fi wá sílẹ̀ lóòótọ́ ìpèníjà lè wáyé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé àbórí ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín gan a kàn fẹ́ kẹ́ mọ̀ pé a recognize yín ẹ jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ tí ẹ bá jẹ́ pé ìwà tí ẹ wù pẹ̀lú àti pé ẹ níwà tó dáa ni ibi tá a dé lè ní àní lè dé bẹ́ẹ̀ bíbélì dẹ̀ sọ wípé ẹni tó bá forí ti dópin làwọn gbàlà sọ a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo àwa ìgbìmọ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ wa o ẹ̀yin ilé àtọ̀nà tá a fi sílẹ̀ kò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa náà tẹ́ dìde tẹ́tẹ́ ìwé pé màmá wa ló ń ṣe nǹkan tẹ́ fi débẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ilé àtọ̀nà yóò ní dàrú lágbọ́rọ̀ Ọlọ́run tí ẹ̀ bá ti ṣe cooperative lágbà ẹ̀dẹ̀ tí ń ṣe nínú ẹgbẹ́ tẹ́ bá wà ẹ̀rẹ́ lè jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀ ní ṣe lásán gbogbo àwa náà tá láti àárọ̀ tá ti bẹ̀rẹ̀ níbi tá a dé yìí lágbọ́rọ̀ Ọlọ́run à ní ṣe lásán gbogbo alamari rẹ̀ pẹ́ jẹ mo kí ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo kí Mrs. Ajimole Abọ́sẹ̀dé mo kí lọ́pọ̀lọpọ̀ ẹni kejì tí màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo kí treasurer wa mo kí wọn Mrs. Akínwádé Tèmítọ́pẹ́ ẹ̀kú àtàárọ̀ Ọlọ́run adúró tì í lápòrò Ọlọ́run ilé àtọ̀rọ̀ yín kò ní dẹ̀rọ̀ fẹ́ ṣe fi àkókò yín sílẹ̀ tẹ́ wò pé ó yá ọ̀rọ̀ ẹgbẹ́ yìí ni tó jẹ yín lógún tẹ́yìn náà wò pé yá ẹ tún gbé mọ́tò sílẹ̀ pé ó yá bí kí tàbá fẹ́ dé ilé ọkùnrin ilé ọmọ pé tàbá fẹ́ dé gbà débẹ̀ ẹ ṣègùn àdúpẹ́ lágbọ́ ẹ máa ta ẹ máa jèrè ẹ níṣòwò ṣọ́ọ̀tì lẹ́lẹ́kejì ó dúpẹ́ lọ́wọ́ sẹ́kítírì wa náà Mrs. Giwa Ọláyínká bó tilẹ̀ jẹ́ wípé wọ́n lè kókó díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tún tẹ̀lé wa Ọlọ́run wa yóò tì yín ẹ wojú wa mà ẹ gbójú sókè ojú lọ̀rọ̀ wà so a máa ń sọ wípé gbogbo ẹgbẹ́ tá a bá ti wà tí a bá ti lè sọ̀rọ̀ ẹ̀ níta tá a bá ti lè polongo ẹ̀ já kúrò bẹ́ẹ̀ tá à ń ṣe kó dára Ọlọ́run á dúró tì wá mo dẹ̀ kí Mr. Olúmídé Adúbíadé àwọn ní second secretary àdúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á dúró tì yín Mr. Daisy àwọn ní ọlọ́pàá ẹgbẹ́ àdúpẹ́ lọ́wọ́ yín lágbọ́dọ̀ Ọlọ́run títí ilé tẹ́ fi sílẹ̀ nípa ìjẹ́ ẹdí látàláfíà àti wá dúpẹ́ lọ́wọ́ bí sísọ mọ́lẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ni wọ́n jẹ́ tí àwọn náà wá wò pé àti délé wọn jókè ẹ̀rì àti débẹ̀ àti dé sọ́ọ̀mì ìtìbí tá àti dé lẹ́nu tí a ti lọ kí àwọn ọmọ ẹgbẹ́ tí a ní mo dúpẹ́ lọ́wọ́ tẹ̀mí náà ilé yóò ní dàrú iṣẹ́ tí wọ́n ti parí náà máa gbé wá sọ́dọ̀ ní ṣiṣẹ́ ṣe o kẹ́jìrì ẹgbẹ́ lágbóró Ọlọ́run gbogbo alámájèrè ẹgbẹ́ kó tó di pé mo máa tẹ̀síwájú mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi kan Mr. Mayowa Ayọ̀dèjì àbí in fact mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ gbogbo bá ṣe ń ṣe látàárọ̀ ẹ lọ ṣe léyìí ẹ lọ ṣe léyìí láti bí ọ̀sẹ̀ kan àjọ ń bọ̀ náà ni tán fi mí sílẹ̀ Ọlọ́run á dúró tì í ẹ ti jèrè ẹgbẹ́ o ẹ sì ti máa jèrè ẹgbẹ́ dáadáa ayọ̀ àtàlàáfíà lè máa fi jẹ́ pẹ̀lú ìgbádùn lè máa fi jẹ́ lágbọ́dọ̀ Ọlọ́run ẹ ní ṣókùsà lẹ́ẹ̀kan sí máa kí àwọn dádì wa tí wọ́n kámẹ́rà wa látàárọ̀ bó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ wọn ni ṣùgbọ́n kò easy kí ẹ pé kan dání kí ẹ máa kámẹ́rà ẹ ṣe sá dúpẹ́ lọ́wọ́ yín sá ìyàtọ̀ nàìjíríà ní dàrú ẹ̀mí ìṣẹ́gbẹ́ lásán ẹ̀túrí èdè ẹgbẹ́ jẹ́ o ilé ìtẹ́ ẹ̀ tí jẹ kankan rárá o ẹ máa tún jẹ tanstein lágbọ́dọ̀ Ọlọ́run kó máa ṣeré náà nìyẹn ẹ ṣe gan. ní báyìí a ní ọmọ ẹgbẹ́ akọ náà yìí tún wà níbí tí à ń dúró dè torí tiwọn náà tún pẹ̀lú kọta jẹ́ ká débi lẹ́nìí ẹ jọ̀wọ́ ẹ súnmọ́ wa Mrs. Mariam Popoola ẹ súnmọ́ wa ẹ má bọ̀ ẹ gòkè wa ẹ má bọ̀ ẹgbẹ́ níyìn. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọlọ́ba tó lọ́jọ́ òní ṣe rí ìdí tí mo fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni wípé ṣe rí ẹni tí ẹ̀ ń wò yìí láti gbà tí wọ́n ti join ní ẹgbẹ́ tó máa ń sọ pé èèyàn tó dáa jù kì í ṣe pé mo fi ń pọ́n wọn lé o
the best member ni wọ́n ọmọ ẹgbẹ́ tó dáa jù tó yẹ pé tí n bá pè wọ́n lórí fóònù pé a ní àjọ̀dún kan bì kan o kí n má sọ fún wọn tẹ́lẹ̀ ọmọ akẹ́wù ọmọ bá mi ń bẹ̀ alága níbo níbẹ̀ ọmọ àwa nínú ẹgbẹ́ wọn kì í jà nínú ẹgbẹ́ wọn ò ń ṣe ẹni àwọn wọn dẹ̀ kì í ṣe kóbókóbó nínú ẹgbẹ́ so kí n tó lè sọ nǹkan tí mò ń sọ yìí ó ní nǹkan tí mo rí tí mo fi ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìkórìtà kan wà tó jẹ́ pé bó jẹ́ tọkọ tìyàwó náà ìṣòro sáà lè wà láàrin wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Sátánì Ọlọ́run sọ pé Sátánì yóò bọ̀ wí Ọlọ́run á bá Sátánì yìí ẹgbẹ́ Olúwa fún yín sáyé mi bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn àti ìfẹ́ ti wà nínú àtìtọ́ ọdún mẹ́rin àbí mo parọ́ àtìtọ́ ọdún mẹ́rin ẹgbẹ́ náà sì ti ṣe ọdún márùn-ún lọ́dún tó lọ lápọ́dún márùn-ún so lágbọ́dọ̀ náà ẹni yóò sọ a fi àsìkò yìí láti sọ fún yín pé gbogbo ẹgbẹ́ láti ń pè yín padà lóòótọ́ ẹ̀sà yìí àwọn ìrìn àjò kan àdúgbò lọ́wọ́ Ọlọ́run pẹ̀sìdé láti àlàáfíà láti lè jẹ́ kẹ́ mọ̀ pé a ṣe nífẹ̀ẹ́ yín tí ìyẹn la ṣe pè yín gbogbo a ṣe wá pé àjọ akí Ọlọ́run àdúró tì yín so lágbọ́dọ̀ Ọlọ́run ìdí tá a ṣe wá ó pé àwọn náwọn ìpele tàbá rí ọmọ ẹgbẹ́ tí ó bá wà a fẹ́ wà láfíà wọn a fẹ́ wo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n bá ní ìrànlọ́wọ́ wá sí ká tún ṣe fún wọn ìdí nìyẹn kí kan ṣe pé akọ̀lọ́ ń bẹ̀ ọmọ ẹgbẹ́ wò lásán ẹni tá a bá débẹ̀ tàbí pé business ẹ ó need assistance àámọ̀ ẹ ti rí pé báyìí wúwú tá à ń dé náà kọ́lẹ̀ oní tí wọ́n ń kọ sílẹ̀ so àwa wo ẹni tó tún kù díẹ̀ káàtó fún ká tún ràn lọ́wọ́ ká tún assist ẹ ìyẹn ló gbé wa jáde Ọlọ́run àdúró tì yín ṣètìgbọ́ lágbóró Ọlọ́run tí jèrè ẹgbẹ́ máa tún jèrè ẹgbẹ́ dáadáa ni ọ̀tọ́lọ́run wí nìyẹn ṣètìgbọ́ ṣùgbọ́n ní ìsìn ẹ̀jẹ̀ wa mú ìrìnàjò yín ìtẹ̀síwájú kó tó di pé a máa lọ afẹ́fèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ní ẹ̀dá wa ló adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti gbà tí ẹ ti wọnú ẹgbẹ́ yẹn kí ni nǹkan tí ẹ̀yin rí pé àbí tó jẹ́ mission yín tẹ̀gbẹ́ nínú ẹgbẹ́ yìí nǹkan báyìí ni ó wù mí nǹkan báyìí ni mo fẹ́ àbí ìpele báyìí ni mo fẹ́ kẹ́gbẹ́ yẹn dé. ṣùgbọ́n agbára náà ní ìsìn àti pé bó tiẹ̀ jẹ́ pé mi àti ìjọ ní gbólóhùn báyìí gbogbo ẹ̀rọ dẹ̀ ti Ọlọ́run àdúpẹ́ lágbára Ọlọ́run agbára máa wà mo ń fi àsìkò yìí mo fi ń sọ fún yín mo sọ fún yín mo ní àwọn kan tá à ń jáde fún yín pé pípẹ́ àkàndédé ń jáde oníkankan tá à ń watch lẹ́nu kan tí à ń wò láti máa ń lọ sọ́dọ̀ ọmọ ẹgbẹ́ yẹn ibikíbi tó bá túkù sí ẹ wá sínú ẹgbẹ́ ṣe ti gbọ́ àwọn ẹgbẹ́ tó dà nìyí kò sígbà tí àwọn àtẹ̀yìn tí wọ́n kì í jà ṣùgbọ́n still still a good member of the society tó bá ti di ọjọ́ mẹ́sàn-án ìní ní ìpàdé ẹ̀wá ní àdúgbò mẹ́ta ṣètìgbọ́ ibi tó bá kù sí ọ̀run àbáwá ṣe àgbọ̀dọ̀ lọ́rùn àyẹ̀tún padà ju ìpẹ́ ti ṣe wà lọ́la gbọ̀rọ̀ ló kó máa ṣe rí nìyẹn ní tẹ́ ẹ bá fẹ́ ẹ wá sọ fún wọn ṣe fún yín ẹgbẹ́ ló máa ṣe fún yín o gbogbo àtàdúró náà lẹ́gbẹ́ àtẹ̀yìn náà àjọ kó forí sowọ́pọ̀ máa ṣe kíni àwọn èèyàn lọ́wọ́ lọ́rùn ọmọ pẹ̀lú lágbọ̀rọ̀ lọ́rùn ẹ̀ní ṣòfò ẹ̀mí nínú ọjà ní ẹ̀rọ àti síwájú o nínú ẹgbẹ́ ló fẹsẹ̀ olú àforísáyè ẹ̀ ní yọ sọnù lágbọ̀rọ̀ lọ́rùn ẹ̀rọ máa tẹ̀síwájú nínú ayé ní ẹ̀tẹ̀síwájú lórí àwọn ọmọ yìí ẹ̀tẹ̀síwájú nínú ọkọ ní ẹ̀tẹ̀síwájú ẹ̀rọ ogun àgbégáwò ìṣègùn àdúgbò lọ́wọ́ nínú ṣé ká máa retí níjọ́ mẹ́sàn-án ẹ sọ ká gbọ́ wọ́n ti ní ká máa retí àwọn tó a máa retí nípa ìjọ mẹ́sàn-án ẹ ṣé gan-an ẹ̀rẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ gan-an ẹ ṣé gan-an alájẹṣẹ́kù mama àti lọ báyìí wọ́n náà wà pẹ̀lú wa adúpẹ́ lórí ìfẹ́ tí ẹ ní sí ẹgbẹ́ ló àfẹ́sáyé lọ́sàn-án lálẹ́ láàárọ̀ wá ti pè é ìgbé wa afẹ́fẹ́ kẹ́ mọ̀ wípé àmọ́ rírì ní ẹgbẹ́ ẹ̀lẹ́ tó tẹgbẹ́ yìí ẹ̀ wá sílẹ̀ hello mọ̀ sí alága ẹgbẹ́ báyìí o mo ti gbọ́ sà sọ pé ṣe ti ní lọ́tọ̀ ọlọ́run àmọ́ ọ̀pọ̀ ní mọ̀ ẹgbẹ́ fún wa o bẹ́ẹ̀ ní ṣèyá fún wa ní ẹgbẹ́ náà lágbọ́ ọdẹ ẹ̀wà kalẹ̀ nínú ẹgbẹ́ ló fi sáyè mi ẹ̀ ní ṣe lásán ẹ máa rí èrè pété lágbọ́ ọlọ́run ìfẹ́ tí ẹ fi ní sí ẹgbẹ́ yẹn tí ẹ fi bá wa ń tẹ ní ṣe nítorí ta ìfẹ́ náà kò kíkà a kàn fẹ́ kẹ́ mọ̀ wípé a nífẹ̀ẹ́ yín
àwa pọ́n yín lé a lè fi yín yan gan níbikíbi tí a bá dé ìyẹn ló fà lè ṣe rí àpéjọpọ̀ wa yìí pé a fẹ́ wá kí yín nílé lọ́sàn-án tá à ń pè ní tẹ́yìn náà tẹ́ ń gun machine tẹ́ ń gun machine tẹ́ ń wá owó kan lẹ́ fi ń gun machine tẹ́ fi ń wá débi pé owó tẹ́ máa dá àdẹ̀dúpẹ́ torí pé látìgbà náà kò sígbà tí ẹ kì í wá sí ìpàdé àfi tẹ́ bá travel lókù so torí ẹ̀ àpípẹ́ lọ́wọ́ yín máa ẹgbẹ́ fún wa ẹ̀rí rẹ̀ gbẹ́ jẹ́ ọ a máa fẹ́ béèrè àwọn kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ìyá wa kí ni nígbà tẹ́ ti wà pẹ̀lú wa kí ni àwọn kan tó jẹ́ pé tẹ́yìn náà rí pé gẹ́gẹ́ bí ìfojúsùn yín lára ẹgbẹ́ yẹn ẹ̀ ń wò pé ìpele tí ẹgbẹ́ yìí ń lọ kí ni àwọn kan tẹ́ ẹ rí ẹ lè rí ṣàlàyé fún wa. a ṣe ṣe fún àníṣà ṣe tí olúwa foyín sáyé mi. ṣe rí ẹgbẹ́ alájẹṣẹ́kù tá à ń ṣe ẹgbẹ́ tó dáa ni torí nígbà tí mo wọ̀ wọ́n mo rí i pé ìlọsíwájú ń wà nínú ẹgbẹ́ yẹn ọmọdé ni àgbà tó wà ń bẹ ìlọsíwájú ń wà torí pé tá a bá ti débẹ̀ yẹn ìgbìyànjú àti lọ síwájú àti lọ sípele gíga òun là mú òun là dẹ̀ ń ṣe ọlọ́run dẹ̀ ń ràn wá lọ́wọ́ olúwa foyín sáyé mi náà àtúbọ̀ gbèrú sí lágbọ́dọ̀ lọ mo rí i pé ẹgbẹ́ tó dáa ni ẹgbẹ́ tó ṣe farati ẹgbẹ́ tó ṣe dúró tì gbọ̀ngbọ̀n ni pé ẹ jẹ́ ká dúró tẹ́lẹ̀ yìí torí pé kíni a máa ní progress àti ṣe kíni àti lọ síwájú ọlọ́run á ràn wá lọ́wọ́ àní ṣàṣetì. àmín ẹ ṣé adúpẹ́ mà kí ni àmọ̀ràn tí ẹ tún lè gba àwọn èèyàn yálà àwọn èèyàn tí wọ́n ti ń ṣe ni wọ́n ti wà ní ẹgbẹ́ kan àbí àwọn èèyàn tí wọ́n ti darapọ̀ kí ni àmọ̀ràn tí ẹ lè gbà wọ́n. àmọ̀ràn tá a lè gbà wọ́n ni wípé ẹgbẹ́ alájẹṣẹ́kù ẹgbẹ́ tó dáa ni afẹ́kọ̀ọ́ àwọn èèyàn tó dáa kọ́ darapọ̀ mọ́ wa nítorí pé kí ni ẹgbẹ́ tó dáa ẹgbẹ́ tó jẹ́ pé ó ń lọ síwájú ní òkè òkè ni lẹ́yẹ̀ ń fọhùn ni kì í ṣẹgbẹ́ ìrẹ̀wẹ̀sì rárá ẹgbẹ́ tó dáa afẹ́kọ̀ọ́ àwọn èèyàn tó dáa kọ́ darapọ̀ mọ́ wa àwọn tó dẹ̀ máa darapọ̀ mọ́ wa kọ́ jẹ́ ẹni tó máa dá ẹni tó máa ṣe olóríire tó ń ṣe ẹni tó máa kó bá wa ọlọ́run kà ràn wá lọ́wọ́ o a ṣe é ṣe fún wa ní ṣàṣetì. lára àwọn ìdí tí a tún fi jáde náà ni pé à ń wo iṣẹ́ tí àwọn ẹgbẹ́ ń ṣe pẹ̀lú ẹ bá rí ìwé lọ́wọ́ wọn sì àwọn kan tí wọ́n rí ọmọ ẹgbẹ́ tó bá nídìí ìrànlọ́wọ́ a ó fi apá bàbá ìrànlọ́wọ́ tà lè ṣe fún a ṣe fún láti jẹ́ káwọn náà fọ́ṣẹ́ kéde kọ́ tẹ̀síwájú ọlọ́run àmà lọ́wọ́ a kí àwọn ọmọ ìwà lẹ́ẹ̀kan sí Mrs. Mariam Popoola ọlọ́run máa tó ti ní ìròyìn ìfàsì láti ìsìn yín lọ ẹ máa bọ̀ nínú ẹgbẹ́ ibi tó bá kù sí àtúnṣe fún yín lágbóró ọlọ́run kẹ́ máa ṣe nírọ̀rùn lágbóró ọlọ́run bẹ́ẹ̀ ni mo máa rí mo kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ adúpẹ́pẹ́ à ń lọ látàárọ̀ àníṣe dànù àníṣe lásán àmàrí rẹ̀ pẹ́pẹ́ ní àgbọ̀dọ̀ lọ́rùn màmá àwa ní ká wá fi fẹ́ràn gẹ́gẹ́ bí ìyá wa pé a nífẹ̀ẹ́ yín lọ́pọ̀lọpọ̀ èmi I personally gẹ́gẹ́ bí alága nífẹ̀ẹ́ yín pọ̀ nífẹ̀ẹ́ yín gan mo lè dúpẹ́ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ ẹgbẹ́ àgbọ̀dọ̀ lọ́rùn ẹgbẹ́ ìyá àtòfin ní ìṣe lásán àwọn kan tó bá tẹ bá ń fẹ́ ẹ jẹ́ ká máa mọ̀ nínú ẹgbẹ́ ẹgbẹ́ jẹ́ ìyàwó ẹni tó bá ń fẹ́ ẹ jẹ́ ká máa mọ̀ lọ́rọ̀ wọn. má sọ pé nìkan wà tí ò lè ga o. má fojú kéré ọmọ èèyàn kan láàrin àwọlá.